lọ́jọ́ òní lọ́jọ́ Olúwa ọjọ́ méjìdínlógún nínú oṣù kínní ọdún titun òun la wà lónìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ láti wà láyé láti wà láàyè rere. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ké sí àwọn èèyàn wa. Ìsìn ti bẹ̀rẹ̀, ìsìn ọ̀wọ́ ti bẹ̀rẹ̀ o. A gbọ́dọ̀ mọ rírì Ọlọ́run, a gbọ́dọ̀ júbà rẹ̀, a gbọ́dọ̀ wólẹ̀ níwájú rẹ̀, bá rúburú lábẹ́ ẹsẹ̀ rẹ̀ pé ó ṣe Ọlọ́run ìgbà pípẹ́, ọba tó dá wa sí tọmọtọmọ tílétílé tọ̀nàtọ̀nà tayataya níbi gbogbo tá a bá wà lágbàáyé. Àsìkò ti tó láti jọ́sìn sí Olúwa, láti fi ìfi ara jìn wá sí Ọlọ́run, láti fi hàn níbi gbogbo tá a bá wà. Ẹ bá wa ké sí bàbá, màmá, ìyá, ọmọ, gbogbo ènìyàn, ẹ̀gbọ́n, àbúrò, òbí pé ìsìn ọwọ́ ti bẹ̀rẹ̀ lédè Yorùbá, bẹ́ẹ̀ ni ní èdè tiwantiwa. Àwọn elédè Gẹ̀ẹ́sì ti ṣe sí wọn sẹ́yìn. Ìsìn ọwọ́ ti bẹ̀rẹ̀ báyìí lórí afẹ́fẹ́ náà ni gẹ́gẹ́ bí ìṣe wa. Àwa ìjọ olùfẹ́ Jésù káàkiri lágbàáyé náà la ń gbèsè ọ̀wọ́ abọ́ lórí afẹ́fẹ́ lóòrèkóòrè, bẹ́ẹ̀ ni láì dá ara wa lágara lára níbikíbi tá a bá wà. Láàárín wákàtí kan ká jọ́sìn sí Ọlọ́run, ká mọ rírì rẹ̀ nínú ayé wa. Yẹ kí gbogbo wa parapọ̀, ẹ sọ fún gbogbo ẹkùn wọn lórí aago, ẹ sọ fún wọn pé ìsìn ọwọ́ ti bẹ̀rẹ̀, kò ṣeé tàsé. Ọ̀sẹ̀ kẹta rèé nínú ọdún yìí, nínú oṣù kìíní ọdún titun tá a wà nù rẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni a máa fi ọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa. A máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba ni Ọlọ́run tó ń tọ́jú wa, Ọlọ́run tó ń dà wá jẹ́jẹ́, Ọlọ́run tí ò jẹ́ aṣubú dànù. A rí ìròyìn àwọn tó ti lọ nínú ọdún titun yìí. A rí ìròyìn àwọn tó ti lọ. A rí ìròyìn àwọn tó ti bọ́ sínú wàhálà, tó ti bọ́ sínú hílàhílò, tó ti bọ́ sínú jàǹbá. A fi yọ̀ wọ́n, a fi mọrírì ohun tọ́lọ́run ń ṣe fáwa. A fi mọrírì ohun tọ́lọ́run ń ṣe fún àwa tá a kù láyé. Bẹ́ẹ̀ ni nítorí náà pẹ̀lú gbogbo ọkàn wa níbi gbogbo tá a bá wà, mo fẹ́ ká gbé ọpẹ́ wa sókè, ká sọ wípé Jésù ó ṣé, Bàbá ó ṣé, Ọmọ ó ṣé, Ẹ̀mí Mímọ́ ó ṣé. Adúpẹ́ ayìn ọ́, adúpẹ́ ayìn ọ́, agbé ọ̀gá, ẹlẹ́rù nìyìn, agbé ọ̀gá. Ọba ni ọ́, ìwọ lọba àwọn ọba, ìwọ lolúwa àwọn olúwa. Ayìn ọ́, agbé ọ̀gá, ayìn ọ́, agbé ọ̀gá, ayìn ọ́, agbé ọ̀gá, ayìn ọ́, agbé ọ̀gá. Ó ṣé Ọlọ́run, ó ṣé Ọlọ́run. Ayìn ọ́, agbé ọ̀gá, ó ṣé, ayìn ọ́, agbé ọ̀gá. Ó yá júbà Ọlọ́run níbi tó bá wà. Bí Ọlọ́run ga, gbé Ọlọ́run ga, gbé Olúwa ga, gbé Olúwa ga. Fi ọkàn ìmoore rẹ hàn, fi ọkàn ìmoore rẹ hàn, fi ọkàn ìmoore rẹ hàn, fi ọkàn ìmoore rẹ hàn. Sọ fún Ọlọ́run kó ṣe lórí bàbá rẹ, lórí ìyá rẹ, lórí ọkọ rẹ, lórí aya rẹ. Sọ fún Ọlọ́run kó ṣe lórí àwọn ọmọ rẹ, lórí gbogbo ènìyàn tó ń bẹ lábẹ́ òrùlé rẹ ni. Sọ fún Ọlọ́run kó ṣe lórí ìwọlé àti ìjáde rẹ. Sọ fún Ọlọ́run kó ṣe. Ó jẹ́ kó wọlé láyọ̀ àti àlàáfíà, ó jẹ́ kó jáde láyọ̀ àti àlàáfíà. Ìwọ tó ní okòwò, tó níṣẹ́ tó ń ṣe, mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí okòwò rẹ, lórí iṣẹ́ rẹ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Sọ fún kó ṣe, sọ fún kó ṣe. Ìwé mọ́ sọ pé nítorí pé Olúwa ṣeun, nítorí àánú rẹ̀ dúró láéláé. Sọ fún kó ṣe. Ní gbogbo ọ̀nà ló ti ṣe, ní gbogbo ọ̀nà ló ti ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ìdáwọ́lé rẹ, lórí iṣẹ́ rẹ, lórí ìrìnkèrindò rẹ lọ́jà nílé lóko. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ìwọ tó yẹ pé ò lè ṣe láì má rìnrìn àjò. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọba tó pa ẹ́ mọ́, tó pa ìrìn àjò rẹ mọ́, kí kò jẹ́ kó bọ́lé ikú lọ́wọ́, kò jẹ́ kó bọ́lé àìsàn lọ́wọ́, kò jẹ́ kó bọ́lé ibi lọ́wọ́, kò jẹ́ kó bọ́lé àwọn ọ̀tá lọ́wọ́. Ọ̀tá ń bẹ fọ́lọ́run, ń bẹ fún àwọn èèyàn Ọlọ́run. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń pa á mọ́. Ọlọ́run pa á mọ́ pẹ̀lú agbára rẹ̀. Olúwa pa á mọ́ pẹ̀lú ipá rẹ̀, torí ó ní ipá àti agbára kó pa á mọ́. Bẹ́ẹ̀ ni ọba tó ń tọ́ ìṣiṣẹ́ wa, ẹ̀mí àwọn wòlíì tó tọ́. Ó yá dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ọba tó ń dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, tó ń wò wá sàn, tó ń sọ ìgbà wa di ọ̀tun lóòrèkóòrè. Bẹ́ẹ̀ ni ọba tó jẹ́ kí ọ̀tá mú wa. Ọlọ́run ni kì í ṣọpọlọ, Ọlọ́run ni kì í ṣọgbọ́n, Ọlọ́run ni kì í ṣe wípé ajù bẹ́ẹ̀ lọ àbí a gbọ́dọ̀ jọra wa lójú. Ọlọ́run ni ò jẹ́ kọ́tá mú wa. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn ẹni tó lúwa kó yọ ló yọ nínú ewu. Àwọn ẹni tó Ọlọ́run pamọ́, àwọn ni ẹni ìpamọ́. Bẹ́ẹ̀ ni bólú ò bá ṣọ́ ilé náà, àwọn tó ń ṣọ́ ń ṣe lásán ni. Mo fẹ́ kí wọ́n náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Má wo tẹnìkejì rẹ lórí tata dé yìí, má wo tẹnìkejì rẹ. Fún ara rẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni àti ra àwọn méjì tó sùn, ẹnìkan ló jí sáyé. Bẹ́ẹ̀ ni àti ra àwọn tó lọ ìrìn àjò lọ́pọ̀lọpọ̀, ẹnìkan ṣe ló yè ló bọ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kò ń ṣe nípa ọ̀rọ̀, kò ń ṣe nípa ipò, kò ń ṣe nípa òkìkí, kò ń ṣe nípa owó. Tá bá sọ nípa ohun ti ẹ̀mí, tá bá sọ bí àkóso ohun ti ẹ̀mí ṣe ń ṣàkóso ohun tó ń ṣẹlẹ̀ láyé lójúkojú, a máa mọ̀ wípé orí ọ̀fẹ́ la rí gbà. Àìmọye àwọn nǹkan lójú wa lọ. Àbákú pákàtàkà, àìmọye àwọn kan sà lójú wa lọ. Bẹ́ẹ̀ ni ó kọjá ọjọ́ orí, ó kọjá òye, ó kọjá ìmọ̀,
ó kọjá ipò, bẹ́ẹ̀ ni ó kọjá àǹfààní gan pàápàá, àìmọye ni nǹkan tó jù wá lọ gẹ́gẹ́ bí ènìyàn. Síbẹ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń ṣètọ́jú wa. Òun gangan lábíamọ tòótọ́, abíamọ tòótọ́, bẹ́ẹ̀ ni dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Kò sí nǹkan tó ń jẹ́ orí ìyá mi má sùn lọ́rùn, kò sí nǹkan tó ń jẹ́ orí bàbá mi má sùn lọ́rùn. Ẹni tó bá ti kú ti sùn, n tó máa bèrè pé ṣọ́sìn nínú Olúwa àbọ̀ sùn nínú ara lásán, wọn sùn nínú Olúwa. Ṣùgbọ́n ohun tó wà ń bẹ̀ ni wípé Ọlọ́run ṣètọ́jú àwọn tirẹ̀. Irú àwọn ọmọ olódodo Ọlọ́run kì í gbàgbé wọn. Bó bá sùn nínú Olúwa, bẹ́ẹ̀ ni Ọlọ́run á dúró tì ọ́ digbí gẹ́gẹ́ bí irú ọmọ olódodo. Bọ́ọ̀ bá sì nínú Olúwa, wọ́n bá lọ sọ̀rọ̀ àpáàdì tọ̀, kò sí ní tá lè ṣe. Bẹ́ẹ̀ ni ẹni tó wà láyé ni kó tún wà ṣe, ẹni tó wà láyé ni kó tún wà ṣe. Ọlọ́run ò létò kankan fókù, Ọlọ́run ò létò kankan mọ́ fókù. Ẹni tó bá ti kú ni tiẹ̀ ti gbé. Ìwé máa sọ pé lẹ́yìn ikú ìdájọ́ ló kàn. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àtàwà láyé, àwa láyé ní ìrètí ògo, àwa láyé ní ìrètí ògo. Kò sí ìyípadà tó yẹ téèyàn lè ṣe tó bá ìwà láyé. Kò sí àtúnṣe tó yẹ láti ṣe téèyàn lè ṣe tó bá ìwà láyé. Bẹ́ẹ̀ ni ilá kì í ga ju onírèlè lọ. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè ga tó Ọlọ́run, kò sẹ́ni tó lè ga ju Ọlọ́run lọ. Gbogbo aláwẹ̀ láwà lábẹ́ àkóso Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká fi ìyìn wa fún. Jẹ́ kí Ọlọ́run mọ̀ pé lóòótọ́ ló mórè. Jẹ́ kó mọ̀ pé lóòótọ́ ló mórè. Bẹ́ẹ̀ ni ọwọ́ rẹ, gbogbo ara rẹ fi yìn lówùrọ̀ yìí, fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Jẹ́ kó mọ̀ pé lóòótọ́ ló mórè. Lóòótọ́ ló mórè. Jẹ́ kí ọ̀rọ̀ ọpẹ́ máa ká wa lára. Bẹ́ẹ̀ ni jẹ́ kí ọ̀rọ̀ ọpẹ́ máa ká wa lára. Jẹ́ ká máa dúpẹ́, ká máa dúpẹ́ nínú ohun gbogbo. Ó ní ká máa dúpẹ́ nínú ohun gbogbo torí pé èyí ni ìfẹ́ Olúwa nínú Kristi Jésù. Nínú ohun gbogbo la fi dúpẹ́, lórí ohun gbogbo la fi dúpẹ́. Ọlọ́run ó ṣeun ìgbà gbogbo, ó sì ṣeun ọjọ́ gbogbo. A yìn ọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ọlọ́run á gbé ọ̀gá, yìn ọ́ fórí ọ̀fẹ́ tó fún wa láti wà láyé, rẹ̀, láti parapọ̀, láti pàdé, láti tún wá bá ọ pàdé lórí òkè yìí ní pẹpẹ yìí, lórí gbogbo àgbáyé. Gbogbo ọkàn tó sopọ̀ mọ́ orí òkè yìí, gbogbo ọkàn tó sopọ̀ tó sì bá wa jọ́sìn lọ́wọ́lọ́wọ́ báyìí lórí gbogbo àgbáyé, kò ní ṣe àkókò tán wà, kò ní ṣe ìlú tán wà, ilẹ̀ tán wà. Lórúkọ Jésù a yìn ọ́ lórí gbogbo wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún òdodo rẹ, fún òtítọ́ rẹ, wípé o tọ́jú wa, o dáàbò bò wá, o ṣètọ́jú wa, o ṣìkẹ́ wa, o bá ẹni wa pàdé, o ń pèsè fún wa, o gbà wá lọ́wọ́ ọ̀tá, o gbà wá lọ́wọ́ ewu, o gbà wá lọ́wọ́ ibi. Ọlọ́run o ṣe lórí ọkọ, o ṣe lórí aya, o ṣe lórí ọmọ, o ṣe lórí ẹ̀gbọ́n, o ṣe lórí àbúrò, o ṣe lórí bàbá àti màmá, o ṣe lórí àwọn alábàáṣiṣẹ́pọ̀, o ṣe lórí ibi iṣẹ́ wa, òkòwò wa, ìdáwọ́lé wa, o ṣe lórí lílọ bíbọ̀ wa, o ṣeun lórí àwọn alábàágbé wa, alábàáṣe, alábàásọ̀rọ̀, o ṣeun. Ọlọ́run ní gbogbo ọ̀nà la fi yìn ọ́, nínú ohun gbogbo la fi yìn ọ́. Ọlọ́run o ṣe, wọ́n tó dá wa dá ọ̀rọ̀ ayé wa, o ṣe wá láwa nìkan. Àwọn àgbà bọ̀ wọ́n ní kò ń bá ní títí kó má kó ẹnìkan mọ́ èèyàn. Ẹni tó kù la ò mọ̀, àwa mẹni tá kù mọ́ wa o, a sì mẹni tó dúró tì wá tí ò fi wálẹ̀ nígbà kankan rí. Ọlọ́run ọba àwọn ọba ni Jésù Kristi. Àyìn agbé ọ̀gá, o ṣeun fún ohun tó tún ṣe fún wa níwọ̀nba wákàtí ọ̀wọ̀ yìí. Ọlọ́run o ṣe, gba ọpẹ́ wa, gba ẹ̀yìn wa lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Jẹ́ ká mí ẹ kó lárinrin sí lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mo fẹ́ ká sáré gba àdúrà yìí ká tó bọ́ sínú ọ̀rọ̀ Ọlọ́run ní ráńpẹ́. Ní dára wa lágara kí iye wa kó ṣí láti gbọ́ ohun tí ẹ̀mọ́ sọ fún wa lónìí. Mo fẹ́ fi orin ìwé òwe ni mo fẹ́ fi gbàdúrà fún wa. Ìwé òwe orí 14 ẹsẹ̀ 23 àbí 23. Ó ní mo fẹ́ fi gbàdúrà, ká fi gbàdúrà lónìí. Ìwé mọ́ sọ wípé nínú gbogbo làálàá ni èrè púpọ̀ wà, ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu lásán ni. Ohun tó bá ti làálàá lọ, ó lérè nù. Ohun tí ìwé mọ́ sọ nìyẹn. Ohun tó bá lè mú ẹ ṣe làálàá, ó lẹ́tọ̀ọ́ sérè. Ohun tó bá lè mú ẹ ṣe làálàá lórí ẹ̀, ó lẹ́tọ̀ọ́ sérè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti bẹ̀rẹ̀ làálàá ní ọdún tuntun yìí o. Gbogbo iṣẹ́ ló ti bẹ̀rẹ̀. Àwọn ọmọléèwé pàápàá gan ti lọ léèwé wọn. Àwọn tó ń ṣiṣẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́, àwọn tó ń ṣe òkòwò ti bẹ̀rẹ̀ òkòwò. Gbogbo ènìyàn ló ti ń sáré ọrọ̀ ajé, wọ́n ti ń sáré jíjẹ àti mímu. Gbogbo ènìyàn lágbàáyé ló ti bẹ̀rẹ̀. Àwọn tó ń lọ ìsinmi lọ́dún tó kọjá ní oṣù tó kẹ́yìn ọdún tó kọjá, gbogbo wọn ló ti padà wá. Gbogbo ènìyàn ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe kíni,
tí ní sáré ọdún tuntun wípé tọ́ ọdún tuntun dé ká sáré ajé, ká sáré ohun tá ó jẹ, ohun tá ó mu, ohun tá ó fi bora. Gbogbo ènìyàn ló ti bẹ̀ sí ṣe làálàá káàkiri. Àmọ́ kì í ṣe gbogbo ìgbìyànjú ló lérè, kò ṣe gbogbo làálàá ló lérè. Àwọn làálàá kan wà òfo ọjọ́ kejì ọjà náà máa mú dání. Àwọn ìgbìyànjú kan wà òfo ọjọ́ kejì ọjà náà máa mú dání. Kí nìdí tó fà á bẹ́ẹ̀? Àdúrà náà la máa kọ́kọ́ gbà ká tó bọ́ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Làálàá rẹ lọ́dún ìyá sèso. Àbákùà lè bí lúwádà kàpà. Ó gbọ́ mi dáadáa sà, torí òrà mi yẹn ṣe dáadáa. Mo ní làálàá rẹ lọ́dún ìyá sèso. Kì í ṣe pé ò ní ṣe làálàá, gbogbo ènìyàn ló ń ṣe làálàá, ọ̀lẹ́gàn ń ṣe làálàá. Aládìyẹ ńlá gùn, irun ara ẹ̀ ní òyà mọ̀. Làálàá rẹ, ìgbìyànjú rẹ lórí ayé àti àyànmọ́ rẹ, lórí ìdáwọ́lé rẹ lọ́dún yìí á sèso. Ọ̀tá ò ní ké làálàá rẹ kúrò. Ọ̀tá ò ní jí èrè làálàá rẹ lọ. Ọ̀tá ò ní jí èrè ìgbìyànjú rẹ lọ. Àdúrà tó fẹ́ kọ́kọ́ gbà ní àdúrà tó fẹ́ kọ́kọ́ gbà ní pé ò ní ṣe lásán. Bá a ṣe wà yìí níwájú Olúwa, àwọn kan ṣe lásán. Àwọn kan ṣe làálàá lásán, gbogbo làálàá tó ń ṣe ò lè mú nǹkan jáde. Ẹ má gbàgbé Pétérù lọ sídìí omi. Òun àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n fẹ́ pa ẹja, wọ́n sì ṣe làálàá mọ́jú wọn sì rẹ́jà pa. Ohun tó ṣe lójúmọmọ tó ò rí ṣe, ó tún ṣe lóru ò rí ṣe. Ó yẹ kó o mọ̀ wípé àwọn àgbà bọ̀ á ní ó ti lọ́wọ́ ayé nú. Bẹ́ẹ̀ ni ó yẹ kó ti mọ̀ pé ó kù díẹ̀ káàtó, ó kù díẹ̀ káàtó. Ó ṣeé ṣe kéèyàn ṣe làálàá, dandan kọ́ lérè, dandan kọ́ ní ìṣerere, dandan kọ́ ní ìgbédìde, dandan ní làálàá, àmọ́ dandan kọ́ lérè. Àbákú pàkàlẹ́à, dandan ní gbogbo ẹ̀ ló ń ṣe làálàá, gbogbo ẹ̀ lágbìyànjú ohun kan àbí òmíràn. Ibi tó bá yí ẹ sí, ibi tí iye rẹ bá ṣe sí, ibi tí o bá bá Ọlọ́run gbọ́ pé o ní ẹ̀bùn sí olórí ọ̀fẹ́ sí, ohun tó bá gbọ́ lọ́gbọ́ kó fẹ́ dáwọ́lé gẹ́gẹ́ bí ohun tó yàn láàyò láti máa ṣe láyé rẹ̀. Gbogbo èèyàn láṣẹ làálàá, àmọ́ dandan ni làálàá, àmọ́ dandan kọ́ lérè, dandan kọ́ ni ìṣerere, dandan kọ́ ni àṣeyọrí, dandan kọ́ ni ìgbédìde. Òun la ṣe máa gbàdúrà Olúwa lábẹ́ bó ti wù kórí lọ́dún ìmì ní ṣe lásán. Abikidi bikodo bakada. Ó yá pariwo ẹ̀, sọ pé Ọlọ́run bàbá mi o, sọ pé Ọlọ́run ẹlẹ́dàá mi o, sọ pé Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, lórúkọ Jésù Kristi. Bàbá o, lọ́dún tuntun yìí mi ní ṣe lásán, lórí ayé àti àyànmọ́ mi ní ṣe lásán, lórí ẹbí mi, lórí ọkọ, lórí aya mi ní ṣe lásán, lórí àwọn ọmọ mi ní ṣe lásán. Gbogbo ìgbìyànjú mi lórúkọ Jésù kò ní já sófo. Gbogbo ìgbìyànjú mi fún ìṣerere kò ní já sófo. Gbogbo ìgbìyànjú mi fún ìgbédìde ò ní já sófo. Lábẹ́ bó ti wù kó rí mi ní ṣe lásán, lábẹ́ bó ti wù kó rí mi ní ṣe lásán. Ẹ̀mí mímọ́ jọ̀ọ́ gbà mí, lábẹ́ bó ti wù kó rí mi ní ṣe lásán. Làálàá mi ò ní já sásán lórí ayé mi, lórí àyànmọ́ mi, lórí ìtẹ̀síwájú mi, lórí ìgbéga mi, ìgbédìde mi, lórí ìṣerere àyànmọ́ mi ní ṣe lásán. Làálàá mi ò ní já sásán, ìgbìyànjú mi ò ní já sásán, àfojúsùn mi ò ní já sásán. Ó yá pariwo kó gbàdúrà, pariwo kó gbàdúrà. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kó ṣèdìdì làálàá rẹ̀. Alikopaka, elila ọlọ́kọ̀paka, ariadakopaka. Ọlọ́run mi ní ṣe lásán lórí ìgbéyàwó, lórí ìdáwọ́lé, lórí iṣẹ́, lórí ọ̀nà, lórí okòwò mi ní ṣe lásán, lórí ẹbí mi ní ṣe lásán, lórí ìpè, lórí iṣẹ́ ìránṣẹ́ mi ní ṣe lásán. Lábẹ́ bó ti kó rí, làálàá mi ò ní já sásán, kò ní já sófo. Làálàá mi ò ní já sásán, kò ní já sófo. Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ ká mi ẹ̀ kó lárinrin dáadáa. Jésù Kristi Olúwa wa. Àmín. Ó ní nínú gbogbo làálàá ni èrè púpọ̀ wà. Tó bá máa rí èrè púpọ̀ nínú làálàá, ó ní àwọn nǹkan tó máa ṣe. Òun la máa sọ lónìí. Òun la máa sọ lónìí nípa ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá jọmọ Ọlọ́run ní tòótọ́, ìyè rẹ̀ á ṣí sí ohun tá a fẹ́ sọ lónìí. Ohun tí ẹ̀ mọ́ máa ràn wá lọ́wọ́ láti rí nínú ọ̀rọ̀ rẹ̀. Àwọn ohun tó máa mú kí á rí èrè púpọ̀ nínú ọdún yìí ni bá a ṣe máa ṣe fọlọ́run. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ó fẹ́ gbàdúrà nípa èrè. Kọ́lọ́run kó fi èrè púpọ̀ pọ́n làálàá rẹ̀ lé. Ó mi mẹ́ni tí mò ń bá sọ̀rọ̀ lónìí, gbóhùn Olúwa lẹ́nu mi, àzíkí píkútù bàkàyà. Ọlọ́run á fi èrè púpọ̀ pọ́n làálàá rẹ̀ lé o. Bẹ́ẹ̀ni, àwọn àgbàlagbà ní iṣẹ́ kékeré, owó púpọ̀. Bẹ́ẹ̀ni, ìyẹn ni tọ́lọ́ bá fi èrè púpọ̀ pọ́n làálàá lé. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi lórúkọ Jésù lákìtàkàtà. Ọlọ́run á fi èrè púpọ̀ dé làálàá rẹ̀ ládé. Á fi èrè púpọ̀ pọ́n làálàá rẹ̀ lé lábẹ́ bó ti wù kórí.
làálàá rẹ kò ní já sásán, àfojúsùn rẹ lórúkọ Jésù, ìgbìyànjú rẹ kò ní já sásán lábẹ́ bó ti wù kó rí. Àdúrà tó máa gbàre o, ó máa pariwo ẹ̀ ní o, ó máa gbà dáadáa, wá jẹ́ kó ká ẹ lára. Sọ wípé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi Olúwa, fi èrè púpọ̀ pọ́n làálàá mi lé nínú ọdún yìí, fi èrè púpọ̀ bo làálàá mi mọ́lẹ̀ nínú ọdún yìí, fi èrè púpọ̀ dé làálàá mi ládé nínú ọdún tuntun yìí. Ó yá lanu kó gbàdúrà, zavalala kó palikata. Ọlọ́run lórúkọ Jésù Kristi, fi èrè púpọ̀ dé làálàá mi ládé nínú ọdún yìí o, fi èrè púpọ̀ fi pọ́n làálàá mi lé nínú ọdún yìí, fi èrè púpọ̀ dé làálàá mi ládé, fi èrè púpọ̀ fi pọ́n làálàá mi lé nínú ọdún yìí. Má jẹ́ ń ṣe lásán, má jẹ́ ń ṣe lásán. Gbogbo ìgbìyànjú mi Olúwa dé ládé pẹ̀lú èrè púpọ̀. Gbogbo làálàá mi lórúkọ Jésù, lórí àyànmọ́ mi, lórí ilé mi, lórí ìgbéyàwó mi, lórí ìdáwọ́lé mi, Olúwa fi èrè púpọ̀ pọ́n lé, fi èrè púpọ̀ dé ládé, fi èrè púpọ̀ pọ́n lé, fi èrè púpọ̀ dé ládé, fi èrè púpọ̀ pọ́n lé, fi èrè púpọ̀ dé ládé. Olúwa lórúkọ Jésù, lábẹ́ bó ti wù kó rí, fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìdìdí làálàá mi. Làálàá mi ò gbọdọ̀ já sófo, làálàá mi ò gbọdọ̀ já sásán. Ìgbìyànjú mi lórúkọ Jésù láti ṣe rere, láti ga, láti gòkè kò gbọdọ̀ já sásán. Lábẹ́ bó ti wù kó rí, fi èrè púpọ̀ fi pọ́n mi lé, fi èrè púpọ̀ fi dé mi ládé, fi èrè púpọ̀ fi pọ́n mi lé, fi èrè púpọ̀ fi dé mi ládé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo gbàdúrà fún wọn tí ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́ orí òkè yìí, ìwọ tí ọkàn rẹ, ìgbàgbọ́ rẹ ó rọ̀ mọ́ ìpè yìí, tó sì rọ̀ mọ́ ohùn Olúwa níbí lónìí. Pa ọ̀sán fílíà kàtà, làálàá rẹ lọ́dún yìí ò ní já sásán. Mo pa láṣẹ, ò ní ṣe lásán lọ́dún yìí. Gbogbo ìgbìyànjú rẹ láti ga, láti gòkè, kábíkídíkàpá, láti ṣeré láyé, láti jẹ́ èèyàn lórúkọ Jésù kò ní já sásán, kò ní já sófo. Mo pa láṣẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, láti òní lọ lè bí kídíkàtà pẹ̀lú àánú tó dájú ti Dáfídì, kọ́kọ́rọ́ tá ń bá ṣiṣẹ́ ní ọdún yìí lórúkọ Jésù Kristi. Ọlọ́run á fi èrè púpọ̀ dé làálàá rẹ ládé, á fi èrè púpọ̀ dé làálàá rẹ ládé, á fi pọ́n làálàá rẹ lé, á fi èrè púpọ̀ lórúkọ Jésù, á fi bo làálàá rẹ mọ́lẹ̀, á fi bo ìgbìyànjú rẹ mọ́lẹ̀. Ó yá lọ ṣe rere, ó yá lọ ga, ó yá lọ gòkè, ó yá lọ ṣe rere, ó yá lọ ga, ó yá lọ gòkè. Bẹ́ẹ̀ ni yóò ṣe rí, kò yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A fẹ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run níwọ̀nba àkókò tó kù tọ́rọ̀ Ọlọ́run ti fún wa láti wà lórí òkè yìí lónìí, tó dá lé ọ̀rọ̀ èrè púpọ̀. Èrè rírí gbà ní ọ̀nà tó pé tó sì yẹ, bí a ṣe lè rí èrè wa gbà níwájú Olúwa. Àwọn ọmọ ẹ̀yìn bí Jésù, kí là tí ìfilẹ̀, a ti fi bàbá lẹ̀, àwọn tó ní bàbá, a fi ìyá lẹ̀, àwọn tó ní ìyá, a fẹ̀gbọ́n àfàbúrò lẹ̀, a fi ilé iṣẹ́ lẹ̀, a fi ọ̀pọ̀lọpọ̀ ohun lẹ̀. Kò sóhun tá a ní tá a fi lẹ̀ fún ọ, tá a fi sìn ọ́. Kí lèrè wa? Èyí wa máa ṣe lásán láyé ni. Jésù wí, ó wí fún wọn, ó ní bẹ́ẹ̀ ni gbogbo èèyàn tó fi nǹkan lẹ̀ láti sìn mí, torí wọ́n tó bá ti fàyè rẹ̀ fún Jésù, gbogbo nǹkan ló fi lẹ̀. Wọ́n tó bá ti fàyè rẹ̀ fún Jésù, ò lè máa bá dun owó rẹ̀, kó máa bá dun ọmọ rẹ̀, kó máa bá dun ìyàwó rẹ̀, kó máa bá dun ọkọ rẹ̀. Jésù bá ti jẹ́ Olúwa rẹ̀, kan tó ń jẹ́ Olúwa, ẹni tó ní nǹkan ni. Olúwa jẹ́ ẹni tó ní nǹkan, jọ ọ̀gá, ó jẹ́ ajúnilọ́, ẹni tó ti gba Ọlọ́run gbọ́ pé bẹ́ẹ̀ ni òun lọ̀gá, òun ni yẹsà rẹ̀. Bẹ́ẹ̀ ni kan tó ń pè lólúwa nìyẹn. O lè pè lólúwa kó tún máa bá dun ayé rẹ̀, kó máa bá dun owó rẹ̀, kó máa bá dun ọkọ, ọmọ, kó máa bá dun tó ní ṣe pẹ̀lú ayé rẹ̀. Òun ló ní, ó ti fi lẹ̀ fún ayé rẹ̀, ló ń gbé báyìí. Òun lolúwa. Jésù ní kò sí ẹnikẹ́ni tó fi gbogbo ohun wọ̀nyí lẹ̀ tí ò ní jèrè púpọ̀ láyé yìí àti láyé tó ń bọ̀. Èrè púpọ̀ láyé yìí àti láyé tó ń bọ̀, èrè ń bẹ. Ọlọ́run ti ṣètò èrè fún wa nínú ìjọba rẹ̀, pé bá ṣe ń sin Ọlọ́run, bá ṣe ń jọ́sìn sí, a máa rí èrè. A máa gbàdúrà yìí, Ọlọ́run ṣí mi níyè lónìí, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó dá mi láre, kí ó ṣe mí lóore
lábẹ́ bó ti wù orí lónìí. Mo fẹ́ kí iyè mi ṣí. Mo fẹ́ kó kọ́ mi ní tí mi mọ̀ tẹ́lẹ̀. Mo fẹ́ kó fi ara rẹ̀ hàn mí ní ọ̀nà tí mi rírí. Lórúkọ Jésù Olúwa ṣí mi níyè. Gbàdúrà yẹn ní ìṣẹ́jú àáyá. Gbàdúrà yẹn. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run lákòókò yìí ṣí wa níyè. Bá wa sọ̀rọ̀ rẹ. Bàbá jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó sọ wá di alágbára, kó sọ wá dodindi. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó dá wa láre. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣe wá lóore. Ó ṣé Jésù Kristi Olúwa wa. Àmín. Èrè rírí gbà ní ọ̀nà tó pé tó sì yẹ. Báwo la ṣe máa rí èrè wa gbà níwájú Olúwa? Èrè rírí gbà. A fẹ́ gba nǹkan lọ́wọ́ Ọlọ́run la ṣe ń tọ̀ wá. Ó ní tí Ọlọ́run tó jẹ wá, tó sì jẹ wá lógún lọ́dọ̀ rẹ̀ tá a mọ̀ pé Ọlọ́run nìkan lọ́ba, òun nìkan ló lè ṣe, òun nìkan ló lè fún wa. Ọlọ́run ò lábìjọ, kò lákàwé, òun nìkan ló wà nípò rẹ̀, òun nìkan lọ́lọ́run. Nítorí náà, báwo la ṣe lè bá rìn? Báwo la ṣe lè bá dòwò pọ̀ tá a máa fi rere wa gbà? Jésù ní èrè ń bẹ láyé ń bí àti láyé tó ń bọ̀. Báwo la wá ṣe máa rere tó ń bẹ láyé ń bí náà? A ti mọ̀ wípé èrè wa ó dájú láyé tó ń bọ̀. Ohun tí a fẹ́ sọ lónìí ní kọmọ. A máa ka àwọn ẹsẹ̀ Bíbélì díẹ̀ o. Àmọ́ máa gbìyànjú tó jẹ́ pé ní kọmọkọmọ la ṣe máa ṣe kíni, a ṣe máa sọ ohun tí a fẹ́ sọ. Báwo la ṣe lè rí èrè gbà? Báwo la ṣe ń rí gbà? La ṣe ń rí èrè wa gbà lọ́wọ́ Ọlọ́run níwájú Olúwa. Ohun tá à ń sọ lónìí nìyẹn. Ẹ ká bẹ̀ láti ìwé Hébérù orí 11 yẹn ẹsẹ̀ 6. Ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 6. Mo fẹ́ sáré fi yé wa ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Gbogbo ènìyàn wọ́n tó bá ti jọmọ Ọlọ́run tó wá síwájú Olúwa gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ṣùgbọ́n ní àìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí ẹni tí ó bá ń tọ̀ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Ọlọ́run fẹ́ ṣe ẹ̀san fún àwọn tó fara balẹ̀ wá. Ó fẹ́ fún àwọn tó ń wá díjúdíjú, ó fẹ́ fún wọn lérè. Torí gbogbo ènìyàn tó bá tọ̀ Ọlọ́run wá gbọ́dọ̀ gbàgbọ́ pé lóòótọ́ Ọlọ́run wà o. Ọlọ́run ń bẹ, ó sì ń fún àwọn ènìyàn lérè. Gbogbo ènìyàn tó ń tọ̀ ọ́ wá, tó ń díjúdíjú láti wá. Báwo la ṣe wá fẹ́ rí èrè yẹn gbà? Ẹ ká wo nǹkan tí Jésù sọ fún wa nínú ìwé Mátíù orí 10. Ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 40 yẹn. Ẹ wo nǹkan tí Jésù sọ fún wa, ká bá wo ẹsẹ̀ 40 wá sí ìsàlẹ̀. Ó ní ẹni tí ó bá gbà yín, ó gbà mí. Ẹni tí ó bá sì gbà mí, ó gbà ẹni tí ó rán mi. Ẹni tí ó bá gba wòlíì ní orúkọ wòlíì yóò jẹ èrè wòlíì. Ẹni tí ó bá sì gba olódodo ní orúkọ olódodo yóò jẹ èrè olódodo. Ẹnikẹ́ni tí ó bá fi kìkì ago omi tútù fún ọ̀kan nínú àwọn onírẹ̀lẹ̀ wọ̀nyí mu nítorí orúkọ ọmọ ẹ̀yìn, lóòótọ́ ni mo wí fún yín, kì yóò pàdánù èrè rẹ̀. Kì yóò ṣe kíni? Kì yóò pàdánù èrè rẹ̀. Èrè ń bẹ nínú ìjọba Ọlọ́run fún gbogbo iṣẹ́. Gbogbo bá ṣe ń bọ́ Ọlọ́run rìn, tá ń bọ́ Ọlọ́run dòwò pọ̀, Ọlọ́run ti ṣètò pé fẹ́ pín wa lérè. Àmọ́ ọ̀nà mẹ́ta ló fẹ́ fi pín wa lérè. Ó fẹ́ pín wa lérè látọwọ́ wòlíì. Ó fẹ́ pín wa lérè látọwọ́ olódodo. Ó sì fẹ́ pín wa lérè látọwọ́ ọmọ ẹ̀yìn. Ó ní ẹni tó bá gba wòlíì ní orúkọ wòlíì yóò jẹ èrè wòlíì. Èrè wòlíì wà. Ó ní ẹnikẹ́ni tó bá gba olódodo ní orúkọ olódodo ni yóò jẹ èrè olódodo. Èrè olódodo wà. Ó sì ní ẹnikẹ́ni tó bá gba ọmọ ẹ̀yìn ní orúkọ ọmọ ẹ̀yìn Jésù ni yóò jẹ èrè ọmọ ẹ̀yìn Jésù. Èrè tí a ń pè ní èrè ọmọ ẹ̀yìn wà. Bẹ́ẹ̀ ni, nítorí ẹni tó wá gba ẹni tí a rán, òun ló gba ẹni tó rán. Bẹ́ẹ̀ ni. Ẹ yẹ ń ka ẹsẹ̀ Bíbélì yìí fún wa nínú ìtàn Jèhóṣáfátì àti ìlú Júdà. Ìwé Króníkà kejì yẹn ẹsẹ̀ 20
bí Ọlọ́run ṣe fi ọkàn Jèhóṣáfátì balẹ̀, kí láṣìírí tó ń bẹ nínú ìwé yẹn, òun lohun tá à ń sọ lónìí. Ìwé Króníkà kejì ẹsẹ̀ 20 orí 20 ẹsẹ̀ 20 yẹn, tá a bá sáré wò ó fín káwọn tọ́lọ́run sọ. Ó ní wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀, wọ́n sì jáde lọ sí aginjù Tekoa. Bí wọ́n sì ti jáde lọ, Jèhóṣáfátì dúró, ó sì wí pé, ẹ gbọ́ tèmi. Ìwọ náà gbọ́ lé ní oró bá létí kó gbóhùn tèmi ń sọ. Ó ní ẹ gbọ́ tèmi, ẹ̀yin ará Júdà, ẹ̀yin ará ìlú gbogbo àgbáyé, ẹ gbọ́ tèmi lónìí o. Ẹ gbọ́ ohun tí Olúwa rán sí yín látẹnu mi lónìí. Ó ní ẹ gbọ́ tèmi, ẹ̀yin ará Júdà àti ẹ̀yin olùgbé Jerúsálẹ́mù. Ẹ gba Olúwa Ọlọ́run yín gbọ́, bẹ́ẹ̀ ni a ó fi ẹsẹ̀ yín múlẹ̀. Ẹ gba àwọn wòlíì rẹ̀ gbọ́, bẹ́ẹ̀ ni ẹ̀yin ó ṣe rere. Àwọn wòlíì Olúwa jẹ́ àwọn aṣojú Olúwa láyé. Àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n jẹ́ aṣojú Olúwa láyé. Àwọn ìránṣẹ́ Ọlọ́run là ń pè ní wòlíì. Ó gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ gẹ́gẹ́ bí wòlíì tó bá fẹ́ jèrè wọn. Ó ní pé tó bá gba Ọlọ́run gbọ́, á fi ẹsẹ̀ wọn múlẹ̀. Tó bá gba wòlíì wọn gbọ́, mo ó ṣe rere. Ohun tó sọ níbí rèé. Ẹ wo ẹsẹ̀ 55 yẹn, ẹ wo nǹkan tó sọ ń bẹ̀. Ó nígbà tí Jèhóṣáfátì àti àwọn ènìyàn rẹ̀ dé láti kó ìkógun wọn, wọ́n rí lára wọn ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ àti òkú àti ohun èlò iyebíye. Wọ́n sì kó jọ fún ara wọn ju èyí tí wọ́n lè kó lọ. Wọ́n sì kó ìkógun wọn jọ ní ìjọ mẹ́ta, nítorí tí ó papọ̀ jù. Ó papọ̀ jù kí ló dé? Nítorí pé wọ́n gba Ọlọ́run gbọ́, wọ́n sì gba wòlíì wọn gbọ́. Ẹ̀túgbọ́n tó sọ ní ẹsẹ̀ 57 yẹn. Ó ní nígbà náà ohun tó sọ rí o. Ó ní nígbà náà ni wọ́n yí padà, gbogbo àwọn ọkùnrin Júdà àti Jerusalem àti Jèhóṣáfátì níwájú wọn láti padà lọ sí Jerusalem pẹ̀lú ayọ̀, nítorí tí Olúwa ti mú wọn yọ̀ lórí àwọn ọ̀tá wọn. Ẹni tó bá gba Ọlọ́run gbọ́, tó gba wòlíì rẹ̀ gbọ́, yóò yọ̀ lórí àwọn ọ̀tá rẹ̀. Ẹ wo ẹsẹ̀ 50 yẹn fún ara rẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni ìjọba Jèhóṣáfátì wà ní àlàáfíà, nítorí tí Ọlọ́run rẹ̀ fún un ní ìsinmi yí káàkiri. Ìwọ tó ń gbọ́ mi lónìí, Ọlọ́run á fún ẹ ní ìsinmi yí káàkiri o. Bẹ́ẹ̀ ni á mú kí ìjọba rẹ, ìjọba ayé àti àyànmọ́ rẹ kó wà lálàáfíà. Ẹni tó bá lè gbọ́ ohun tí Ọlọ́run sọ ni o. Ẹni tó bá lè gbọ́ ohun tí Jésù ń sọ, Jésù ló ń sọ̀rọ̀ níbí pé èrè ń bẹ fún ẹni tó bá ṣàwárí Olúwa. Èrè ń bẹ fún ẹni tó bá fayé rẹ̀ fún Jésù. Èrè ń bẹ fún ẹni tó bá farajì fún Jésù. Èrè ń bẹ fún ẹni tó bá ń sin Ọlọ́run. Kò gbọdọ̀ sin Ọlọ́run lásán. Pé a ṣètò èrè yìí ní ìjọba Ọlọ́run ní ọ̀nà mẹ́ta. À ń pè kan ní èrè wòlíì, à ń pè kan ní èrè olódodo, a sì ń pè kan ní èrè ọmọ ẹ̀yìn Jésù. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ mọ̀. Ohun tá a wá ń sọ lónìí ni pé báwo la ṣe lè ṣe é tá a máa fi rí èrè yìí gbà. Báwo ló ṣe lè ṣe ra rẹ èrè rírí gbà ní ọ̀nà tó pé, bẹ́ẹ̀ ni tí ó sì yẹ. Báwo ló ṣe lè ṣe ra rẹ níwájú Olúwa lọ́dún yìí? Báwo ló ṣe lè ṣe ra rẹ tí o máa fi rí èrè ìfarajìn rẹ, tí o máa fi rí èrè iṣẹ́ ìsìn rẹ níwájú Ọlọ́run? Tó ló máa ṣiṣẹ́ ìsìn o. Ọ̀pọ̀ tí o ti ẹ̀kọ́ bí ara sí, o lè gbà kọjá ohun tó ń ṣe lọ. Torí ohun tó bá sùn náà ohun tó bá gbìn náà ló máa kíni, ló máa ká. Àmọ́ gbogbo wa la níṣẹ́ ìsìn níwájú Olúwa. Bó ti wó kéré mọ́, èrè ń bẹ fún un. Báwo la ti lè ṣera wa tá a máa fi rí wípé a máa rí èrè tó ń bẹ nínú iṣẹ́ ìsìn wa níwájú Olúwa? Ohun tí à ń sọ lónìí lélẹ̀. Jésù Kristi ó yìn kiri ṣoore. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe fi yé wa nínú ìwé Iṣẹ́ Àpọ́sítélì orí 10. Jésù Kristi ó ń kiri ṣoore káàkiri, ó sì wòsàn káàkiri. Nígbà tó wà láyé, ohun tó ń ṣe nìyẹn. Nígbà tó ti gòkè orí ọ̀run, ó ti fi àwa ẹ̀yà ara rẹ̀, ara Kristi sáyé ká máa tẹ̀síwájú. Ohun tí ìwé mọ́nà sọ fún wa nìyẹn. Nínú ìwé tá a wà yìí, ìwé Mátíù orí 10 tá a wà yìí, láti ẹsẹ̀ 7 wá sí ìsàlẹ̀. Ó ní bí ẹ̀yin ti ń lọ, ẹ máa wàásù wípé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ẹ má ṣe dídára fún àwọn olókùnrùn. Ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́. Ẹ sì jí àwọn òkú dìde, kí ẹ sì máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Ọ̀fẹ́ ni ẹ̀yin gbà
ọ̀fẹ́ ni ẹ̀yin gbà, ọ̀fẹ́ ni kí ẹ fi fúnni. Ẹ má ṣe pèsè wúrà tàbí fàdákà tàbí idẹ sínú àsùnwọ̀n yín tàbí àpò fún àjò yín, kí ẹ má ṣe mú ẹ̀wù méjì tàbí bàtà tàbí ọ̀pá. Oúnjẹ oníṣẹ́ yẹ fún un. Bí ẹ bá ti ń ṣe tẹ́ ń wàásù káàkiri, oúnjẹ yín inú ìwàásù yín yóò pàdé yín. Torí àwọn tẹ́ ń wàásù fún, Ọlọ́run fún wọn lórí ọ̀fẹ́ láti rí àìní kan bá pàdé, kan lè di ẹni ìbùkún fún, bí ó ṣe ṣètò rẹ̀ lélẹ́yìí. Ó ní oúnjẹ oníṣẹ́ yẹ fún ẹni tó bá ti ń ṣiṣẹ́, oúnjẹ rẹ̀ yẹ fún. Ìwọ tán bá ti ṣiṣẹ́ fún, ó ti jẹ wọ́n gbèsè oúnjẹ wọn, ó gbọ́dọ̀ fún wọn o. Tó o bá ti fún wọn, Ọlọ́run ló jẹ́ gbèsè ni. Jẹ́ Ọlọ́run ní gbèsè, ó jẹ́ Ọlọ́run. Ọpẹ́ nìkan kan ló jẹ́ Ọlọ́run ní gbèsè ẹ. Ó jẹ́ Ọlọ́run ní gbèsè ẹni tó bá ti gba iṣẹ́ ìránṣẹ́ mi lára rẹ̀, tó sì ṣe kíni, tó sì fún ní nǹkan kan, ó ti jẹ́ Ọlọ́run gbèsè ni. Ó ní ìlúkìlú tàbí ìletòkíletò tí ẹ̀yin bá wọ̀, ẹ wá ẹni tí ó bá yẹ níbẹ̀ rí, níbẹ̀ ni kí ẹ sì gbé títí ẹ̀yin yóò fi kúrò níbẹ̀. Nígbà tí ẹ̀yin bá sì wọ ilé kan, ẹ kí. Bí ilé náà bá sì yẹ, kí àlàáfíà yín kí ó bà sórí rẹ̀. Ṣùgbọ́n bí kò bá yẹ, kí àlàáfíà yín kí ó padà sọ́dọ̀ yín. Orí ìrìn làlàáfíà wà, ó lè dúró, ó lè lọ, bó bá ṣe ṣe ìránṣẹ́ Ọlọ́run sí ni o. Ó ní ẹnikẹ́ni tí kò bá sì gbà yín, tí kò sì gbọ́ ọ̀rọ̀ yín, nígbà tí ẹ̀yin bá jáde kúrò ní ilé náà tàbí ní ìlú náà, ẹ gbọ̀n ekuru ẹsẹ̀ yín sílẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín, yóò sàn fún ilẹ̀ Sódómù àti Gòmórà ní ọjọ́ ìdájọ́ ju fún ìlú náà lọ. Ó léwu fún ẹnikẹ́ni tí ó bá gba ẹni tí a rán láti pàṣẹ Ọlọ́run. Ó léwu fún ẹnikẹ́ni tí ó bá gba gbogbo ọmọ ẹ̀yìn Jésù láàyè láti ṣe iṣẹ́ Ọlọ́run tí a fi rán wọn, láti sọ̀rọ̀ Ọlọ́run fún gbogbo ènìyàn, láti wàásù nípa Jésù, ikú àti àjíǹde Jésù fún gbogbo ènìyàn. Ó léwu fún ẹnikẹ́ni tí ó bá gbà wọ́n, tó pé kíni, wọ́n ń gbé àlàáfíà káàkiri, wọ́n ń gbé wà láàyè Ọlọ́run káàkiri. Ẹni tí ò bá ti gbà wọ́n, ó ti kẹ̀yìn tí ohun tọ́lọ́run gbé wá fún ni, bó ṣe rí nìyẹn. Nítorí náà a gbọ́dọ̀ mọ̀ wípé ohun mẹ́ta lèèyàn ń gbà láyè, ohun mẹ́ta lèèyàn ń gbà. Tá a bá léèyàn rí nǹkan gbà, ó pín sí ohun mẹ́ta. Àkọ́kọ́ ni pé èèyàn máa ń gba ẹ̀bùn. Bẹ́ẹ̀ ni, èèyàn máa gba ẹ̀bùn láyé. Bí èèyàn bá gba ẹ̀bùn, ó jẹ́ ohun téèyàn ò ṣiṣẹ́ fún. Tó bá fún ẹlẹ́bùn, ò ṣiṣẹ́ fún. Kò bá jẹ́ ẹ̀bùn inú ara, kò bá jẹ́ ẹ̀bùn ẹ̀mí, kò sí tó ṣiṣẹ́ fún, kò sí ẹni tó ń ṣiṣẹ́ fẹ́ bùn. Ohun tá a fi ń pè lẹ́bùn nìyẹn. Àkọ́kọ́ ohun tá à ń gbà láyé nìyẹn, ẹ̀bùn. Èkejì ni wípé èèyàn máa gba èrè. Òun làwọn àgbàlagbà máa sọ wípé àṣegbé kò sí, àṣepamọ́ ló wà. Torí gbogbo nǹkan ló lérè. Bẹ́ẹ̀ ni, gbogbo nǹkan ló lérè. Olùwé mọ́ sọ pé nínú gbogbo làálàá èrè púpọ̀ ń bẹ. Ní gbogbo ìgbìyànjú lèrè wà. Bẹ́ẹ̀ ni, èèyàn máa rí èrè gbà. Torí pé ohunkóhun tó o bá fúrúgbìn, ó máa ká. Ọlọ́run ò ń ṣojú ṣáájú ẹnikẹ́ni. Ọlọ́run ò ṣe é gàn. Èèyàn máa rí èrè gbà. Èkejì nìyẹn. Ẹ̀kẹta nínú ohun téèyàn ń gbà láyé ni ìjìyà. Bẹ́ẹ̀ ni, ìjìyà. Bí èèyàn bá ṣe àìdá, èèyàn á máa gba ìjìyà ńgbà mìíràn. Olùwé mọ́ sọ fún wa pé kí a ṣe kíni, ká má ṣe jìyà bí arúfin. Ọlọ́run ò ní jẹ́ ká bọ́ sábẹ́ ìjìyà o. Bẹ́ẹ̀ ni, nítorí náà ẹ̀bùn kò sẹ́ni tó ń ṣiṣẹ́ fẹ́ bùn. Èrè gbogbo èèyàn ló ń ṣiṣẹ́ fẹ́rẹ̀ o. Bẹ́ẹ̀ ni, ó máa ṣiṣẹ́ kó tó rérè ni o. Ó ṣe ó jẹ lọ́rọ̀ lé ayé. Ní tó bá ṣe ló máa jẹ o. Ohun tá à ń jẹ kọ́ là ń tà, ohun tá à ń tà kọ́ là ń jẹ. Ṣùgbọ́n kókó bẹ̀ ni wípé wàá ṣàṣe kó tó jẹ. Ó ta ó jẹ́ ìwọ ló mọ̀. Wàá ṣe kó tó ṣe kíni, kó tó jẹ. Wàá ṣe kó tó jẹ. Bẹ́ẹ̀ ni, nítorí náà ohun tó bá ti ṣe, tó bá ti mú iṣẹ́ dání, tó bá ti mú ipá dání, tó bá ti mú làálàá dání, tó bá ti mú ìgbìyànjú dání, ó ní èrè nínú. Ó gbọ́dọ̀ mọ ìgbésẹ̀ tó máa gbé kó fi rí èrè rẹ gbà. Kó má ṣe lásán, kí ìgbìyànjú rẹ má já sásán, kí làálàá rẹ àti ìlàkàkà rẹ kó má já sásán. Òun ló tà ń sọ. Èèyàn máa rí ẹ̀bùn gbà láì ṣiṣẹ́ fún. Èèyàn sì máa rí èrè gbà ohun tá à ń ṣiṣẹ́ fún. Òun mọ̀ sọ gbogbo ènìyàn ló ti bẹ̀rẹ̀ tí ń lọ káàkiri. Kí làí lò torí wọ́n ṣe làálàá, wọ́n ṣe ìgbìyànjú tó pé kíni, wọ́n ń fẹ́ èrè kan tàbí òmíràn. Bẹ́ẹ̀ nínú ọdún náà tá ti wà nù rẹ̀ yìí. Àmọ́ níwájú Olúwa, àwọn iṣẹ́ kan wà àìgbọ́dọ̀ má ṣe.
àwọn iṣẹ́ ẹ̀sìn kan wà àìgbọ́dọ̀ má ṣe ó sì lérè nínú tó bá ti ṣe àti kọ́ nípa fún ọ láti rí èrè rẹ gbà àmọ́ ìyàwó ló máa kọ sọ́lọ́run tó máa fi rí èrè gbà òun ni ohun tá à ń sọ lónìí. ìyà tó nílò àti kọ sọ́lọ́run tó máa fi rí èrè gbà níwájú Olúwa ohun tá à ń sọ yìí ohun tá à ń sọ yìí. nítorí náà Ọlọ́run ṣètò ọ̀nà mẹ́ta fún wa láti rí èrè gbà àmọ́ mo máa kọ́kọ́ ka àwọn orin Dáfídì tí mo fẹ́ kà fún wa ẹ kí n kọ́kọ́ ka ìwé Róòmù orí 4 kí n fi yé wa wípé ọ̀tọ̀ lẹ̀bùn ọ̀tọ̀ níṣẹ́. Róòmù orí 4 ẹsẹ̀ 4 kí n kà yẹn fún wa ná ká tó bọ́ sí orin Dáfídì. ọ̀tọ̀ lẹ̀bùn ọ̀tọ̀ lèrè. tí nǹkan bá jẹ́ bùn o ṣiṣẹ́ fún bí nǹkan bá sì jẹ́ èrè á jẹ́ kó o tó ṣiṣẹ́ fún ni. ǹjẹ́ fún ẹni tí ó ṣiṣẹ́ a kò ka èrè náà sí orí ọ̀fẹ́ bí kò ṣe sí gbèsè. tó bá ti ṣiṣẹ́ wọ́n jẹ́ ní gbèsè nìyẹn o. ìwọ tó ń gba ohun ti ẹ̀mí tí ò lè fi lélẹ̀ ohun ti ara ó ti jẹ́ gbèsè ohun ti ẹ̀mí nìyẹn. bẹ́ẹ̀ ìyàtọ̀ wà nù torí orí ọ̀fẹ́ jẹ́ ẹ̀bùn. bẹ́ẹ̀ ni ẹ̀bùn lórí ọ̀fẹ́ fún gbogbo ènìyàn kò sẹ́ni tó ṣiṣẹ́ fún orí ọ̀fẹ́ ṣe iṣẹ́ fún orí ọ̀fẹ́ ṣe bí eku pọ̀ kò ṣe iṣẹ́ fún. ọ̀tọ̀ lẹ̀bùn tó ní èrè. ohun tí èèyàn bá ṣiṣẹ́ fún yóò gba èrè rẹ̀. ẹni tí ò bá wá fún lérè ohun tó ń ṣiṣẹ́ fún ó ti jẹ gbèsè iṣẹ́ tá a ṣe fún un bó ṣe rí nìyẹn. ẹ jẹ́ àwo orin Dáfídì yẹn torí mo fẹ́ sáré sọ ọ̀nà mẹ́ta tí Ọlọ́run pín èrè wa sí láti gbà níwájú Olúwa bá ṣe ṣe iṣẹ́ ìsìn wa níwájú rẹ̀. orin Dáfídì ká sáré wo orin Dáfídì yẹn ẹsẹ̀ orí 118 ọgọ́rùn-ún ó lé ní méjìdínlógún ẹsẹ̀ mẹ́rìndínláàádọ́ta 26 káwọn tó sọ fún wa ní kọmọkọmọ. ó ní olùbùkún ni ẹni tí ó ń bọ̀ wá ní orúkọ Olúwa àwa ti fi ìbùkún fún ọ láti ilé Olúwa wá. àwọn ẹni tí a rán ni wọ́n ń bọ̀ wá lórúkọ Olúwa. àwọn ẹni tọ́lọ́run rán ló ń bọ̀ wá lórúkọ Olúwa. òun náà ló wà nínú ìwé Lúùkù orí 13 ẹsẹ̀ 15. ìwé mọ́ sọ pé olùbùkún ni fún ẹni tí ó ń bọ̀ wá lórúkọ Olúwa. gbogbo ènìyàn tá a ti pàṣẹ Ọlọ́run rán gbogbo ọmọ Ọlọ́run tàbí olódodo tàbí wòlíì tá a ti pàṣẹ Ọlọ́run rán ni à ń wò ní olùbùkún torí pé olùbùkún ni fún wọn torí pé wọ́n gbọ́ràn láti tẹ̀lé ohun tọ́lọ́run rán wọn wá ṣe. àwa náà tá a bá rí wọn tá a bá bá wọn pàdé bẹ́ẹ̀ àwọn jẹ́ àlùfáà wa àbí wọ́n jẹ́ ọ̀rẹ́ wa àbí wọ́n bá a pàdé níbi kan tàbí òmíràn a gbọ́dọ̀ rí wípé olùbùkún ni wọ́n láti jèrè iṣẹ́ ìránṣẹ́ wọn. ó ní bá a ṣe gbọ́dọ̀ hùwà sí wọn. ó ní bá a ṣe gbọ́dọ̀ gbé ara wa kalẹ̀ tá a bá fẹ́ rí èrè gbà tá a bá fẹ́ rí èrè gbà. nítorí pé ìwé mọ́ rí gbogbo iṣẹ́ ìsìn wa gẹ́gẹ́ bí iṣẹ́ tí ìfẹ́ wá sí Ọlọ́run bí. ìwé Hébérù orí 4 ó fi hàn wá ìwé Hébérù orí 4 pé iṣẹ́ ìsìn wa o ìgbìyànjú wa níwájú Olúwa ó gbọ́dọ̀ jẹ́ ohun tí a ti pàṣẹ ìfẹ́ bí ó sì ní èrè. ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 10 dé 11 yẹn ó sọ wípé nítorí Ọlọ́run kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ yín àti ìfẹ́ tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀. ẹ má gbàgbé bí tá a kọ́kọ́ kà yẹn olùbùkún ní ẹni tí ó wá tí ń bọ̀ wá ní orúkọ Olúwa. báwo ni ìfẹ́ rẹ ṣe rí sí orúkọ Olúwa sí Olúwa? báwo ni ìfẹ́ ọkàn rẹ ṣe rí? báwo ni ọ̀wọ̀ tó yẹ kó wà nínú rẹ sí Ọlọ́run ẹlẹ́dàá rẹ báwo ló ṣe rí sí orúkọ Olúwa àti ohun tó ní ṣe pẹ̀lú Ọlọ́run? òun rèé o. onítorí Ọlọ́run kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ ni torí yóò mú làálàá dání, yóò mú ìgbìyànjú dání, yóò mú ìlàkàkà dání, yóò ná ẹ ní nǹkan kan. tí ò bá ná ẹ rárá ni kò ń ṣiṣẹ́. tó bá ti ná ẹ iṣẹ́ ni. tó bá ti ná ẹ ní nǹkan kan iṣẹ́ ni. tó bá sì ti ná ẹ Ọlọ́run ò lè jẹ́ ń gbèsè ohunkóhun yóò sọ ẹ lérè, yóò pín ọ lérè. mo rántí orin yẹn tá a máa ń kọ́ ńgbà tá a dàgbà níwájú Olúwa nílé Olúwa.
a ó gba èrè rẹ̀ nígbà tí Jésù bá dé. Ohun tá a ṣe fọ́lọ́run kò gbé àfipamọ́ sọ́run ni. Èrè kan wà tí Jésù bá dé tá máa gbà ọ́. Èrè kan sì wà tó ń bẹ láyé fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí nílọ́lọ́ yìí tí Jésù ti ṣètò rẹ̀ wípé ìwọ tó bá ṣe iṣẹ́ ìsìn níwájú mi lóòótọ́, ìwọ tó bá fẹ́ràn orúkọ mi lóòótọ́, mo ti ṣètò èrè fún ọ tó máa gbà. Ẹ gbọ́ èrè yẹn mo fẹ́ sọ nípa rẹ̀ o lónìí. Nítorí Ọlọ́run kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ yín àti ìfẹ́ tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí ẹ ti ṣe fún àwọn ènìyàn mímọ́ tí ẹ sì ń ṣe. Nípa iṣẹ́ ìránṣẹ́ tí wọn náà ó máa ṣe fún àwọn ènìyàn mímọ́ tí ó sì máa ṣe. Kí ni iṣẹ́ ìránṣẹ́ náà? Fífúnni bẹ́ẹ̀ ni nínú ohun ìní ẹni, fífúnni ní ọlá, fífúnni ní ọrọ̀, fífúnni ní àpọ́nlé tó yẹ gẹ́gẹ́ bí ìwé mọ́ ṣe sọ, fífúnni ní ọ̀wọ̀ tó yẹ bí ìwé mọ́ ṣe sọ. Òun ni iṣẹ́ ìránṣẹ́ tirẹ̀ sí ẹni tá a rán sí ẹ. Òun ni iṣẹ́ ìránṣẹ́ sí ẹ sí ọmọ ẹ̀yìn tá a rán sí ẹ. Òun ni iṣẹ́ ìránṣẹ́ sí ẹ sí olódodo tí a rán sí ẹ. Òun ni iṣẹ́ ìránṣẹ́ sí ẹ sí wòlíì tá a rán sí ẹ. Ó ní àwa sì fẹ́ kí olúkúlùkù yín kí ó máa fi irú àìsinmi kan náà fún ẹ̀kún ìrètí títí dé òpin, kí ẹ má ṣe di onílọ́ra ṣùgbọ́n aláfarawé àwọn tí wọ́n ti pa ìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí. Kí ẹ má tẹ̀lé àwọn tá a gbé kalẹ̀ fún yín gẹ́gẹ́ bí wòlíì, gẹ́gẹ́ bí olódodo àti àwọn ara yín nínú Kristi tá a pè ní ọmọ ẹ̀yìn Jésù. Bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n fi sùúrù àti ìgbàgbọ́ jogún ìlérí Ọlọ́run. Ìlérí Ọlọ́run. Ọ̀nà wo la ṣe lè rí ìgbà èrè wa gbà? Bẹ́ẹ̀ ni báwo la ṣe lè rí èrè wa gbà? Lọ́wọ́ àwọn tá a rán sí wa, lọ́wọ́ ẹni tí Ọlọ́run gbé kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí wòlíì wa. Bóyá ó jẹ́ àlùfáà wa ni, kò bá jẹ́ àwọn ló bí wa lọ́mọ, kò bá jẹ́ àwọn lọ́kọ wa, kò bá jẹ́ àwọn lẹ̀gbọ́n wa, àwọn làbúrò wa. Ọ̀run tọ́lọ́ bá ti ń kọ́ lọ́n gbé wọn kalẹ̀ gẹ́gẹ́ bí àlùfáà wa. A gbọ́dọ̀ rí wọn gẹ́gẹ́ bí wòlíì, a gbọ́dọ̀ rí wọn gẹ́gẹ́ bí aṣojú Ọlọ́run, a gbọ́dọ̀ rí wọn gẹ́gẹ́ bí ẹni tí ó yẹ fún èrè, ọlá àti àpọ́nlé tó yẹ. Báwo la ṣe lè hùwà sí, báwo la ṣe lè kọ ìyà tí a máa kọ sí wọn tí a fi wu Ọlọ́run, tí Ọlọ́run á fi sọ pé lóòótọ́ àṣẹ tí Jésù ní ká ṣe, tí a máa fi rí èrè wa gbà, èrè olódodo, èrè wòlíì àti èrè ọmọ ẹ̀yìn. Ohun tí máa sọ nìyẹn ní ọ̀nà mẹ́ta kí tó fi hàn wá ohun tó jẹ́ èrè wòlíì lóòótọ́, ohun tó jẹ́ èrè olódodo lóòótọ́, ohun tó jẹ́ èrè ọmọ ẹ̀yìn lóòótọ́. Àkọ́kọ́ ni pé báwo la ṣe fẹ́ rí èrè yìí gbà? Nínú rírí gbà ni èèyàn lè fúrúgbìn kó máa mọ bó ṣe ń kéré kó ìkórè o. Èèyàn lè fúrúgbìn kó máa mọ bó ṣe ń kó ìkórè. Ọ̀nà àti kó ìkórè rẹ nìyí o. Ọ̀nà àti rí èrè rẹ gbà bó ṣe ń farajì sọ́dọ̀ tó ṣe ń ṣe fún Olúwa. Kì í ṣe gbogbo nǹkan ló nílò àwẹ̀ o. Kò ṣe gbogbo nǹkan ló nílò ìgbélé. Kò ṣe gbogbo nǹkan ló nílò kó máa ti orí kíkan bí bọ́sì òmíràn. O ò ṣe jókòó ti ọ̀rọ̀ Ọlọ́run kó ka nǹkan tí Jésù ní kó ṣe gangan kó sì ṣe é. Torí pé àwọn tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó sì mú wá sínú ìṣe, àwọn là ń bùkún fún, àwọn ló di ẹni ìbùkún fún. Kì í ṣe àwọn tó ń gbọ́ lásán tó ń gbọ́ àgbọ́yà. Ọlọ́run ní jẹ́ ó gbọ́ àgbọ́yà lónìí, o sì ní ṣe lásán. Ìwọ tó bá fẹ́ ṣe lásán wá gbọ́n tí Jésù sọ wá sì tẹ̀lé. Ẹ gbọ́ báwo ni a ṣe lè ṣe tí a máa fi rí èrè wa gbà nínú ìjọba Ọlọ́run bá a ṣe ń ṣiṣẹ́ sí wa sí Olúwa, tí a ṣe ń gba wòlíì ní orúkọ wòlíì, tí a ń gba olódodo lórúkọ olódodo, láì díbọ́, láì sì purọ́, láì sì tàn ara ẹni, tí a ń gba ọmọ yìí ní orúkọ ọmọ ẹlẹ́yìn, tí a ń fi ìfẹ́ wa hàn sí Ọlọ́run. Torí tí o bá ṣe iṣẹ́ ìsìn rẹ níwájú Olúwa lóòótọ́, ó gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ ìsìn rẹ tó yà bí nípasẹ̀ ìfẹ́ ọkàn rẹ sí Ọlọ́run àti ìbẹ̀rù ọkàn rẹ sí Ọlọ́run àti àpọ́nlé tó fún Ọlọ́run. Òun ló máa mú ẹ kó gbọ́ràn sí lẹ́nu gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn. Bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ni pé o gbọ́dọ̀ gbàgbọ́. Jòhánù kínní fi yé wa, Jòhánù kínní orí 12, ó ní o gbọ́dọ̀ gbàgbọ́. O gbọ́dọ̀ gbàgbọ́. Ìwọ ìbẹ̀rẹ̀ ohun gbogbo ni gbàgbọ́. Tó o bá lè gbàgbọ́, o ò lè rí nǹkan kan gbà. Ẹgbọ́n tí ìwé mọ́ sọ ní ìwé Hébérù ó ní láìsí ìgbàgbọ́ a ò lè wu Ọlọ́run. Ìgbàgbọ́ ní ìbẹ̀rẹ̀ ohun gbogbo. Ó ní Jèhóṣáfátì sọ fún gbogbo ìlú Júdà pé ẹ gbọ́ Olúwa Ọlọ́run yín gbọ́, a ó fi ẹsẹ̀ yín múlẹ̀, ẹ gba àwọn wòlíì rẹ̀ gbọ́, ẹ ó sì ṣe rere. Àkọ́kọ́ ìgbésẹ̀ tó máa gbé ni pé tó bá fẹ́ rí gbà lóòótọ́ èrè rẹ tá a ti ṣètò ní iwájú Olúwa nínú ìjọba Ọlọ́run yìí tí a ṣètò fún ọ gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn rẹ ṣe rí, gẹ́gẹ́ bí ìlàkàkà rẹ níwájú Olúwa ṣe rí, gẹ́gẹ́ bí
ìfarajì rẹ ṣe rí, o gbọ́dọ̀ kọ́kọ́ gbàgbọ́. Ó máa gbàgbọ́. Jòhánù kìíní orí 12 ó ní ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. O gbọ́dọ̀ gbàgbọ́. Gba ohun tí Jésù ti sọ gbọ́. Gbàgbọ́ kó sì gba orúkọ ẹni tó pè tó lóun rán sí ọ. Tó bá lóun rán wòlíì sí ọ, gbàgbọ́ kó rán wòlíì sí ọ. Tó bá lóun rán lódodo sí ọ, gbàgbọ́ kó rán lódodo sí ọ. Tó bá lóun rán ọmọ ẹ̀yìn sí ọ, gbàgbọ́ kó rán ọmọ ẹ̀yìn Jésù sí ọ. Gbàgbọ́. Ó pọn dandan fún ọ láti gbàgbọ́. Ìwọ tó o bá ti gbàgbọ́, o ò lè tẹ́wọ́ gbà ohun tí Ọlọ́run ní fún ọ. O máa kọ́kọ́ gbàgbọ́ ni pé ọba nípa àwọn wá lórúkọ. Báwo ló ti fẹ́ mọ ẹni tọ́lọ́run sí ọ tó bá ti lóun wá lórúkọ Olúwa? Nítorí Ọlọ́run ló pọ́nlé kì í ṣe èèyàn. Ọlọ́run lòun bá ṣiṣẹ́, lòun bá dòwò pọ̀ kì í ṣe èèyàn. Ó máa wò kọjá ènìyàn. Ó máa tó bá ti wò pọ́ Ọlọ́run ló ń sìn kì í ṣe èèyàn, wá jìrì Ọlọ́run. Ìwọ tó bá ti fojú wò pé èèyàn ló ń sìn, tó ti ń ṣe àfojúsìn, kan tó ń pè láfojúsìn wa, ó ti sọ èrè rẹ nu. Ọlọ́run jẹ́ òṣèré rẹ nù nínú ọdún yìí. Ó máa gbàgbọ́ pé Ọlọ́run ló ń sìn. Ó máa gbàgbọ́ pé Ọlọ́run ló rán àwọn tọ́lọ́run sí ọ tó wá lórúkọ Olúwa. Ó sì máa bu ọlá fún ọ gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Èkejì ni wípé tó o bá ti gbàgbọ́, ó máa sọ̀rọ̀ sókè. O gbọ́dọ̀ sọ jáde pé o gbàgbọ́. Ìgbàgbọ́ ò ṣe mọ̀ sínú mọ̀ síkùn. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ìgbàgbọ́ ò ṣe lára àwọn nǹkan tó jẹ́ mọ̀ sínú mọ̀ síkùn. Irọ́ ò ní mọ̀ sínú mọ̀ síkùn. O máa sọ̀rọ̀ sókè. Wá sọ̀rọ̀ jáde. Ìpè lóòótọ́ ni mo gbàgbọ́, mo gbọ́ Ọlọ́run gbọ́. Mo gbọ́ Ọlọ́run wòlíì mi gbọ́. Mo gbọ́ Ọlọ́run gbọ́. Mo sì gbọ́ Ọlọ́run wòlíì mi gbọ́. Mo gbọ́ Ọlọ́run gbọ́. Mo gbọ́ Ọlọ́run wòlíì mi gbọ́. O máa sọ̀rọ̀ jáde ni. O máa sọ̀rọ̀ jáde. Ìwé mọ́. Ó sọ fún wa pé ìgbàgbọ́ jẹ́ ìgbàgbọ́ tó ń sọ̀rọ̀ jáde. Kọ́ríńtì kejì orí 4 ẹsẹ̀ 13 ó fi yé wa, tó o bá nígbàgbọ́ lóòótọ́, tó wá nígbàgbọ́ ẹ̀mí lóòótọ́, ìgbàgbọ́ tọ́lọ́run fún yàn lóòótọ́ lọ́kàn wa, ìgbàgbọ́ tó jẹ́ lára àwọn èso tí ẹ̀mọ́ lè fún yàn, ó máa ní ìgboyà àti sọ̀rọ̀ jáde. Ó ní àwa ní ẹ̀mí ìgbàgbọ́ kan náà gẹ́gẹ́ bí a ti kọ́ pé èmi gbàgbọ́ nítorí náà ni èmi ṣe sọ. Àwa pẹ̀lú gbàgbọ́ nítorí náà ni àwa sì ṣe ń sọ. Ó máa sọ̀rọ̀ jáde tó bá gbàgbọ́, ó máa sọ tó gbàgbọ́, ó sì máa sọ nípa Ọlọ́run tó gbàgbọ́. Kì í pé kó ló gbàgbọ́ kó á ṣe mọ̀ sínú mọ̀ síkàn, kó ló gbàgbọ́ kó wá dákẹ́. Ìgbàgbọ́ tó bá ti dákẹ́, ìgbàgbọ́ tí ò fẹ́ fọhùn ni o. Ìgbàgbọ́ tí ò fẹ́ rí nǹkan kan gbà ni o. Ó máa sọ̀rọ̀ jáde tó bá ti gbàgbọ́ lóòótọ́. Mo gbọ́ Ọlọ́run gbọ́, mo sì gbọ́ Ọlọ́run wòlíì mi yìí gbọ́. Bẹ́ẹ̀ ni mo gbọ́ ohun tó sọ fún mi gbọ́, mo gbà á gbọ́. Ó máa jẹ́rìí rẹ̀, ó máa sọ̀rọ̀ jáde. Róòmù orí 10 náà ti sọ fún wa bákan náà. Ó sọ fún wa wípé ó ṣe kókó. Ó ṣe kókó fún wa láti ṣe kíni, láti sọ̀rọ̀ jáde tí a bá la gbàgbọ́ lóòótọ́. Ohun tó bá ti gbàgbọ́ má pa á mọ́ sínú ọkàn rẹ o. Irọ́ má kàn dákẹ́. Kò ní pé Ọlọ́run mọ̀kàn gbogbo ènìyàn. Ọlọ́run tó mọ̀kàn ẹ ló sọ fún ẹ kó sọ̀rọ̀ sókè o. Ló sọ fún ẹ kó sọ̀rọ̀ jáde tó bá gbàgbọ́ lóòótọ́. Róòmù orí 10 yẹn ẹsẹ̀ 6 sí 8 kí ló sọ? Ó ní ṣùgbọ́n òdodo tí ń ṣe ti ìgbàgbọ́ sọ báyìí pé ó máa ń sọ̀rọ̀ sá. Sọ báyìí pé má ṣe wí ní ọkàn rẹ pé ta ni yóò gòkè lọ sí ọ̀run. Èyí ni láti mú Kristi sọ̀kalẹ̀ láti òkè, tàbí ta ni yóò sọ̀kalẹ̀ lọ sí ọ̀gbun. Èyí ni láti mú Kristi gòkè sí inú òkú wá. Ṣùgbọ́n kí ni ó wí? Ó ní ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, ní ẹnu rẹ àti ní ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù. Ọ̀rọ̀ ìgbàgbọ́ ni ó sì ń bẹ lẹ́nu rẹ, ó ń bẹ lọ́kàn rẹ. Tó bá ń bẹ lẹ́nu rẹ tí ò sí lọ́kàn rẹ, kò tí pé. Bẹ́ẹ̀ ni gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ lónìí. Tó bá gbàgbọ́ lóòótọ́, ó máa sọ̀rọ̀ jáde pé ó gbàgbọ́. Ohun tó gbàgbọ́ sì rèé. Ìkẹta, ohun tó máa ṣe ni pé ó gbọ́dọ̀ fi fún ni. Ó pọn dandan sá. Bẹ́ẹ̀ la ṣe lè rí èrè gbà o. Ìwọ tó o bá ti gba wòlíì ní orúkọ wòlíì, o lè rí èrè rẹ̀ gbà. Ìwọ tó o bá ti gba olódodo ní orúkọ olódodo, o lè rí èrè rẹ̀ gbà. Ìwọ tí o bá ti gba ọmọ yìí lórúkọ ọmọ yìí Jésù, o lè rí èrè náà gbà. Báwo la ṣe ń gbà wọ́n? Báwo la ṣe ń gba wòlíì lórúkọ wòlíì? Báwo la ṣe ń gba olódodo lórúkọ olódodo? Báwo la ṣe ń gba ọmọ yìí lórúkọ ọmọ yìí? Òun rèé o. Àkọ́kọ́ ni pé o máa gbàgbọ́. O máa gbàgbọ́ lóòótọ́ pé lóòótọ́ lọ́lọ́run rán wọn sí ọ. O sì máa gbàgbọ́ ní ohun tí a rán sí ọ. Èkejì pé o máa sọ jáde pé o gbàgbọ́. O máa sọ ohun tó gbàgbọ́ jáde pé o gba Ọlọ́run gbọ́, o sì gba Ọlọ́run wòlíì rẹ gbọ́, o sì gba ohun tó rán sí ọ gbọ́. Ẹ̀kẹta rèé, o máa ní ìfifúnni.
ó máa fi fún ni o, kò síbi tó lè jẹrí sí o, kò ṣe é yẹ o ò lè fàyè rẹ fún Jésù kó tún máa bá a dun owó rẹ, ò tí ì fi kankan fún nìyẹn. O lè fàyè rẹ fún Jésù kó máa bá a dun ọkọ rẹ, kó máa bá a dun aya rẹ, kó máa bá a dun ọmọ rẹ, ò tí ì fàyè rẹ fún nìyẹn. O máa ní ìfifúnni. Má tà sí oríta yìí. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ nípa ìgbàgbọ́, wọ́n mọ̀ nípa sọ̀rọ̀ jáde. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ nípa ìgbàgbọ́, wọ́n sì mọ̀ nípa ìgbàgbọ́ tó ń sọ̀rọ̀ jáde ló ń ṣiṣẹ́, kì í ṣe ìgbàgbọ́ tó ń dákẹ́, ṣùgbọ́n wọ́n mọ̀ nípa fífúnni. Ìwọ tó o bá ti mọ̀ nípa fífúnni, ò tí ì lè rí èrè gbà o. Ò tí ì lè rí èrè gbà. Ìwé Lúùkù orí 6 ẹsẹ̀ 38 yẹn kí ló sọ? Ó ní ẹ fi fúnni, àṣẹ ni, ẹ fi fúnni. Ògbọ́n ta kà ní ìwé Hébérù orí 6 yẹn ni. Ó ní pé kí a máa ṣe iṣẹ́ ìránṣẹ́ wa bẹ́ẹ̀ ni sí àwọn ènìyàn mímọ́, ká máa ṣe lóòrèkóòrè. Iṣẹ́ ìránṣẹ́ tó sọ nípa ẹ̀, ó sọ nípa ìfifúnni fún agbolé ìgbàgbọ́. Lákọ̀ọ́kọ́ fún agbolé ìgbàgbọ́, fún gbogbo ènìyàn tọ́lọ́run gbé kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí ẹbí wa nínú ìgbàgbọ́. Ó ní ẹ fi fúnni, a ó sì fi fún yín. Òṣùwọ̀n dáradára, àkìmọ́lẹ̀ àti àmì pọ̀, àkúnwọ́ sílẹ̀ ni a ó wọ̀n sí àyà yín. Nítorí òṣùwọ̀n náà tí ẹ̀yin fi wọ̀n, òun ni a ó padà fi wọ̀n yín, ni a ó padà fi wọ̀n fún yín. Òṣùwọ̀n tí ó bá ti fi hàn ló a ó padà fi wọ̀n fún ẹ. Bẹ́ẹ̀ ni tá bá tilẹ̀ máa mú kó pọ̀ sí nínú òṣùwọ̀n náà la máa fi pọ̀ sí. Bẹ́ẹ̀ ni òun ló sọ pé ká máa fúrúgbìn dáradára. Ó ní ká fúrúgbìn dáradára, ká lo òṣùwọ̀n dáradára. Bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ ní àfifúnni. Ẹ wo ìtàn arábìnrin nínú ìwé Máàkù orí 14 yìí. Ó wà nínú ìwé Máàkù orí 14, ó sì wà nínú ìwé Mátíù, ó sì wà nínú ìwé Lúùkù, ó wà ní gbogbo ìhìnrere. Arábìnrin yìí tí ó fi òróró lé Jésù lára, Jésù tó lọ sí orí igi àgbélébùú. Máàkù orí 14 láti ẹsẹ̀ 3, ẹ ká sáré kàbẹ̀ ẹ̀ wò. Ó ní nígbà tí ó sì wà ní Bẹ́tánì, ó ní ilé Símónì adẹ́tẹ̀, bí ó ti jókòó tí ó ń jẹ obìnrin kan tí ó ní ṣáàgò kékeré alabasta òróró ìkunra náàdì iyebíye. Ó wá, ó sì fọ́ ṣáàgò náà, ó sì ń dà á sí lórí. Òróró tí a dà ó yàtọ̀ sí òróró tí a ta. Èyí tí a ta à ń wo òṣùwọ̀n ni, èyí tí a dà ò lóṣùwọ̀n. Obìnrin ó dà gbogbo tó ní, ó dà lé Jésù, ó fi fún Jésù. Ẹ máa gbọ́ tó ṣẹlẹ̀. Ó sì ń dà á sí lórí. Àwọn kan sì wà tí inú wọn ru nínú ara wọn, wọ́n sì wí pé nítorí kí ni a ṣe ń fi òróró ìkunra yìí ṣòfò? Kò sóhun tó fọ́lọ́run tó fi ṣòfò. Má rò ó pé èèyàn ló ń fún, èèyàn lágbà tó ń ṣojú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni olódodo, wòlíì, àwọn ọmọ ẹ̀yìn Jésù, àwọn alágbà, torí àwọn ni Ọlọ́run ti pa láṣẹ fún láti gbà láti ṣojú rẹ̀. Ṣùgbọ́n mọ̀ wípé Ọlọ́run ló ń fi fún, Ọlọ́run ló ń ṣe fún, kì í ṣe ènìyàn. Ó ní ẹsẹ̀ 5 yẹn, ó ní àbáṣà ta òróró ìkunra yìí ju ìwọ̀n ọdún owó idẹ lọ, àbá sì fi fún àwọn tálákà. Wọ́n sì ń kùn sí, wọ́n kùn nínú wọn. Àwọn alábòsí, kì í ṣe pọ́n fẹ́ràn tálákà o, ṣùgbọ́n alábòsí ni wọn. Àwọn tó ń dímọ́ káàkiri, wọ́n pọ̀, wọ́n ti wà nígbà yìí Jésù, wọ́n sì wà ní ìsinsìnyí. Ṣùgbọ́n Jésù wípé ẹ jọ̀wọ́ rẹ̀ sí, èé ṣe tí ẹ̀yin fi ń bá a wí? Iṣẹ́ rere ni ó ń ṣe sí mi lára. Jésù pè é ní iṣẹ́ rere ńlá, ìfifúnni. Nígbà gbogbo ni ẹ̀yin ṣáà ní tálákà pẹ̀lú yín, ẹ̀yin lè máa ṣoore fún wọn nígbàkúgbà tí ẹ̀yin fẹ́, ṣùgbọ́n èmi ni ẹ̀yin kò ní nígbà gbogbo. Ó ṣe èyí tí ó lè ṣe, ó wá síwájú láti fi òróró kún ara mi fún sísìnkú mi. Lóòótọ́ ni mo wí fún yín, níbikíbi tí a ó gbé wàásù ìrere yìí ní gbogbo ayé, níbẹ̀ pẹ̀lú ni a ó sì ròyìn èyí tí obìnrin yìí ṣe láti fi ṣe ìrántí rẹ̀. Ó láàárín ẹ̀dùn ní lónìí ohun tí arábìnrin yẹn ṣe. Tó o bá tiẹ̀ ní ìfifúnni, kò sí ohun tá a lè rántí nípa rẹ̀. Ohun tó ń bẹ nínú
ìwé mọ́ ni a sọ nípa kọ́ nínú onípò ohun tó ń ṣe bó ṣe ń fi fúnni ó ti wá síwájú Olúwa gẹ́gẹ́ bí ìrántí kò sóhun tá a fẹ́ rántí ẹni tí ò bá ti ní ìfifúnni. bẹ́ẹ̀ ni àwọn tó ní ìfifúnni kún iṣẹ́ ìsìn wọn àwọn ló ní ohun mọ́nìgbàgbé nínú ayé tó ń bọ̀, òun ló ní ohun tí a gbọ́dọ̀ rántí nínú ayé tó ń bọ̀. ìtàn yìí wà ní gbogbo ìrere nítorí arábìnrin yìí ó fẹ́ràn Jésù ó sì fi fúnni gbogbo ohun tó ní, ó dà kó máa kan kó máa tàn irọ́ kó lóòsùn ó dá gbogbo rẹ̀ òró òkunra ó dà lé Jésù lára. Jésù wípé bí kò tilẹ̀ mọ tó ń ṣe wípé ohun tó wà lẹ̀ àsọlẹ̀ tó wà lẹ̀ ó pèsè mí lẹ̀ fún ìsìnkú mi ni, ohun tó sì ń ṣe iṣẹ́ rere ńlá ni. ní gbogbo bí tá a bá ti ń wàásù ìrere mi láti máa dárúkọ arábìnrin yìí nítorí pé ó ti di ohun ìrántí fún. bẹ́ẹ̀ ni olúwe Róòmù orí 13 kì í ṣe owó nìkan la fi ń fi fún àwọn tí Ọlọ́run rán sí wa gẹ́gẹ́ bí wòlíì tàbí olódodo àbí ọmọ ẹ̀yìn Jésù, kì í ṣe owó nìkan torí tí wọ́n bá ti ń gbọ́ ìfifúnni ọkàn rẹ torí ìfẹ́ owó ti gbà ẹ́ lọ́kàn, ọkàn rẹ inú owó ló máa ń lọ, inú owó ló máa ń lọ ṣá, inú owó ló máa ń lọ ṣá. Kọ́lọ́run kó ṣàánú fún wa, kì í ṣe owó nìkan. Bí a bá sọ nípa ìfifúnni, èèyàn fi àkókò fún yàn, èèyàn fi agbára fún yàn, èèyàn fi ọwọ́ fún yàn, èèyàn fi ọlá fún yàn, kì í ṣe owó nìkan. ìwé Róòmù orí 13 ó fi yé wa ẹsẹ̀ kejì àti ìkẹjọ ó fi yé wa oríṣiríṣi nǹkan tí a lè fi fúnni. Róòmù orí 13 yẹn ẹ wò ní kọ́mọ́kọ́mọ́ ó ní nítorí náà ẹ san ohun tí ó tọ́ fún ẹni gbogbo, owó òde fún ẹni tí owó òde ṣe tirẹ̀, owó bodè fún ẹni tí owó bodè ń ṣe tirẹ̀, ẹ̀rù fún ẹni tí ẹ̀rù ń ṣe tirẹ̀. Láti bẹ̀rù Ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀ o, bẹ̀rù Ọlọ́run. Ọlá fún ẹni tí ọlá ń ṣe tirẹ̀. Ẹ má ṣe jẹ ẹnikẹ́ni ní gbèsè ohun kan bí kò ṣe pé kí a fẹ́ràn ọmọnìkejì ẹni, nítorí ẹni tí ó bá fẹ́ràn ọmọnìkejì rẹ̀ ó kó òfin já. Ẹ sáré wo ìwé Róòmù yẹn náà orí 15 ẹsẹ̀ 17. Ká wo ohun tó sáré sọ níbẹ̀ yẹn náà nípa ọ̀rọ̀ fífúnni. Ó rí ẹ fífúnni kì í ṣowó nìkan lọ, èèyàn fi fún yàn tí ó bá ṣe iṣẹ́ ìránṣẹ́ mi fún yàn, kì í ṣowó nìkan. Ó ní nítòótọ́ ìfẹ́ inú rere wọn ni ajẹgbèsè wọn ni wọ́n ṣáà ń ṣe, nítorí bí ó bá ṣe pé a fi àwọn tí kì í ṣe Júù ṣe alájọni nínú ohun ẹ̀mí wọn, ojúṣe wọn ni láti jíṣẹ́ ìránṣẹ́ fún wọn nínú ohun ti ara. Ṣé wá ti rí ìtumọ̀ iṣẹ́ ìránṣẹ́ tó ń sọ nínú ìwé Hébérù orí 6? Iṣẹ́ ìránṣẹ́ nínú ohun ti ara ni, iṣẹ́ ìránṣẹ́ ohun ti ara, torí oúnjẹ tí alágbàṣe ó tọ́ sí. bẹ́ẹ̀ ni oúnjẹ tí alágbàṣe, owó alágbàṣe tọ́ sí. Tí wọ́n bá ti jíṣẹ́ mi fún yín, ojúṣe yín ó ti di gbèsè fún yín láti ṣe kíni, láti fún ọ ní ohun ti ara, láti fún ọ ní owó, láti fún ọ ní ọrọ̀, láti fún ọ ní ohun tí Ọlọ́run bá fún yín ní ìkáwọ́ láti lè fún wọn. Ẹ fún ọ ní àpọ́nlé tó yẹ, ọlá tó yẹ. bẹ́ẹ̀ ni ìwé mọ́tì ẹ̀ sọ pé ká bu ọ̀wọ̀ fún bàbá àwọn ìyá wa ká lè pẹ́ láyé kí ọjọ́ wa kó lè ṣe kíni, kó lè dára. bẹ́ẹ̀ ni bàbá àti ìyá kì í ṣe owó nìkan là ń fún wọn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run à ń fún wọn ní kíni, àpọ́nlé, ọ̀wọ̀ tó yẹ tó sì pẹ́ kí a lè pẹ́ láyé náà tó sì lè dára fún wọn. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó ń sọ tó bá wá sọ nípa àwọn tí ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run fún àwọn bàbá àti ìyá wa nínú ẹ̀mí, ó ní ká bu ọlá púpọ̀ fún wọn, ó ní ká bu ọ̀wọ̀ ní ìlọ́po méjì gan fún wọn. Àǹfààní kò sí fún wa láti lọ sí ìbẹ̀rẹ̀ ká lọ kà fún wa. Ó ní ká gbogbo alámọ̀ ká bu ọlá púpọ̀ fún wọn, tó pé àwọn gangan ló ń ṣojú Jésù fún wa o. Àwọn gangan ni, kì í ṣe owó. Ìwọ tó bá fún wọn lówó tó fún wọn ní ọ̀wọ̀ tó péye, ò tí ì ṣètò bí ìgbà kó gàn wọ́n ni. bẹ́ẹ̀ ni kò ní ṣe pé bóyá lówó wọn lówó, kò ní ṣe pé bóyá wà ní ipò àìní àbí wọn sí ní ipò àìní. Ojúṣe tìrẹ ni kò ṣe. Ohun tó bá ti mú ọ jíṣẹ́ ẹ̀mí fún ọ, ti ẹni pé kú wọn náà kó jíṣẹ́ ohun ti ara padà fún wọn. bẹ́ẹ̀ ni ohun tí ìwé mọ́ sọ nìyẹn. Bí a ṣe ń gba iṣẹ́ ìránṣẹ́ olódodo gẹ́gẹ́ bí olódodo nìyẹn o, tí a ṣe ń gba iṣẹ́ ìránṣẹ́ wòlíì gẹ́gẹ́ bí wòlíì nìyẹn, tí a ṣe ń gba iṣẹ́ ìránṣẹ́ ọmọ ẹ̀yìn Jésù gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn Jésù nìyẹn. Ó máa ṣe kí ni, ó máa gbàgbọ́ lọ́kàn rẹ,
ó máa sọ̀rọ̀ jáde ohun tó gbàgbọ́, ó sì máa fi fúnni, ó máa ní ìfifúnni, ó máa bu ọlá fún ẹni tí ọlá yẹ fún, ó máa fi ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ̀ yẹ fún, ẹni tí yẹ kó fi ọ̀rọ̀ tútù tó ń múni di olókun alágbára, ó máa fi fún wọn. Bẹ́ẹ̀ ni láti fún wọn ní ọ̀rọ̀ ìgbìyànjú, ó sì máa fi ohun tí ara nínú ọrọ̀ àti owó àti ọlá tọ́lọ́run ti fún, ó máa tún fi fún wọn láti fi pọ́n wọlé, nítorí pé Ọlọ́run ló ń fi fún, kì í ṣe ènìyàn. Ohun tí Jésù fi lélẹ̀ fún wa ni bí èrè rẹ tó fẹ́ jẹ láyé yóò ṣe bọ́ sí ẹ lọ́wọ́ nìyẹn, tó ṣe bọ́ sí ẹ lọ́wọ́ nìyẹn. Kí wá lèrè wòlíì? Ẹ jẹ́ sáré torí àkókò wa, jẹ́ sáré fihàn wá ká fi lè gbàdúrà. Kí lèrè wòlíì? Ìwé Sámúẹ́lì kìíní, ìwé Sámúẹ́lì kìíní la máa kà. Sámúẹ́lì kìíní orí 3. Bá ti ka Sámúẹ́lì kìíní á kàwé Àìsáyà. Sámúẹ́lì kìíní orí 3. Kí ni èrè wòlíì? Èrè wòlíì ni wípé òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni. Ọ̀dọ̀ wòlíì láti ń pe Ọlọ́run ní òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀, òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àṣẹ lèrè wòlíì. Ohun tó bá ti pa láṣẹ, bí yóò gbà ládùúà àbó sọ ni fún ọ, tó bá ti gbà ní wòlíì ayé rẹ yóò ṣẹ ni dandan ni, torí pé o pọ́n ọ lé, o sì gbàgbọ́, o sì gbà á ní wòlíì tí a gbé kalẹ̀ fún ayé rẹ. Kí òun là ń pèlè wòlíì? Ó ní ẹnikẹ́ni tó bá gba wòlíì lórúkọ wòlíì yóò jẹ èrè wòlíì. Kí lèrè wòlíì? Sámúẹ́lì kìíní orí 3 ẹsẹ̀ 20 yẹn, 20 àti 20. Ó ní Sámúẹ́lì ń dàgbà, Olúwa sì wà pẹ̀lú rẹ̀, kò sì jẹ́ kí ọ̀kan nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n nì bọ́ sílẹ̀. Gbogbo Ísírẹ́lì láti Dáánì títí ó fi dé Bẹ́ẹ́ṣébà mọ̀ pé a ti fi Sámúẹ́lì kalẹ̀ ní wòlíì fún Olúwa. O gbọ́dọ̀ gba àlùfáà rẹ gẹ́gẹ́ bí wòlíì àyànmọ́ rẹ tó bá fẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó máa ṣẹ́nu ayé rẹ̀. Èrè wòlíì nìyẹn, pé ọ̀rọ̀ tó bá ti sọ fún ayé rẹ̀, bó bá bá kọ́kọ́ bá wájú wọn, tó bá ti gbàdúrà lé lórí, àṣẹ ti gùn. Ohun tó bá ti sọ sínú ayé rẹ̀ ní rere, àṣẹ gùn nìyẹn. Kó tó ń jẹ́ wòlíì nìyẹn, tó bá lè gba àlùfáà rẹ̀, ránṣẹ́ Ọlọ́run tá a gbé kalẹ̀ fún gẹ́gẹ́ bí wòlíì rẹ̀. Ọ̀nà àti jèrè rẹ̀ nìyẹn. Èrè wòlíì náà ń pè ní àṣẹ àdúrà. Èrè wòlíì náà ń pè ní wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀, wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ó lè rè wòlíì o, torí wòlíì ni àwọn tí a rán, òjíṣẹ́ Ọlọ́run tí a rán bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ Ọlọ́run fún wa gẹ́gẹ́ bí ó ṣe sọ kí ó lè ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìwé máa sọ fún wa pé Deuteronomy orí 18 yẹn, tí Mósè sọ fún ọ pé báwo la ó ṣe mọ wòlíì, pé Olúwa yóò gbé ẹnìkan kalẹ̀ fún Ísírẹ́lì gẹ́gẹ́ bí ó ṣe gbé Mósè kalẹ̀ bẹ́ẹ̀ bí wòlíì, yóò gbé wòlíì mìíràn kalẹ̀ èyí tó sọ̀rọ̀ Ọlọ́run fún ọ, pé bá a ṣe máa mọ̀ wípé wòlíì rẹ ohun tí ó bá sọ yóò máa wá sí ìmúṣẹ. Èrè wòlíì nìyẹn. Nǹkan tí Joshua náà sọ nìyẹn. Joshua ní ó sọ ní orí 23 yẹn, ó ní wípé gbogbo ìlérí Ọlọ́run, gbogbo ohun tó ti sọ, kò sí tó tà sí, gbogbo rẹ̀ ló wá sí ìmúṣẹ. Kí nìdí? Ó sọ nípasẹ̀ àwọn wòlíì. Èrè wòlíì nìyẹn. Èrè wòlíì nìyẹn. Ẹ gbọ́ ohun tí Àìsáyà sọ. Ìwé Àìsáyà sọ, ó sọ kankan nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn tá a rán sí wa gẹ́gẹ́ bí wòlíì, àwọn tá a rán sí wa. Ẹni tá a bá ti rán sí ẹni wòlíì rẹ o. Bẹ́ẹ̀ ni, ó jẹ́ àlùfáà, ó jẹ́ olùkọ́ni, ó jẹ́ olùṣọ́ àgùntàn, ó jẹ́ àpọ́sítélì, ó jẹ́ wòlíì, ó jẹ́ ajínrere. Ẹni tá a bá ti rán sí òun ni wòlíì. Ó ní kó gbà gẹ́gẹ́ bí wòlíì. Ó sì wé máa ń sọ nìyẹn. Ìwé Àìsáyà yẹn orí 24 ẹsẹ̀ kíni o? Ó ní ẹsẹ̀ 56 yẹn. Ẹgbọ́n tó sọ. Ó ní tí ó fìdí ọ̀rọ̀ ìránṣẹ́ rẹ̀ múlẹ̀, tí ó sì mú ìmọ̀ àwọn ikọ̀ rẹ̀ ṣẹ, tí ó wí fún Jerusalem pé a ó tẹ̀ ọ́ dó, àti fún gbogbo ìlú Júdà pé a ó kọ́ yín, èmi ó sì gbé gbogbo ahoro rẹ̀ dìde. Ìfarajì Ọlọ́run sí wòlíì nìyẹn, pé gbogbo ohun tó bá ti sọ yóò wá sí ìmúṣẹ. Èrè wòlíì nìyẹn. Kí ni èrè olódodo? Tó pé wòlíì ń sọ̀rọ̀ Ọlọ́run nípa agbára ni o. Tabari wòlíì àti rí ọ̀rọ̀ agbára. Tabari olódodo a rí ọ̀rọ̀ ọgbọ́n. Ọ̀rọ̀ ọgbọ́n la máa ń bá lẹ́nu olódodo. Bẹ́ẹ̀ torí olódodo tá à ń sọ yìí, olódodo nípa ìgbàgbọ́ ni ẹni tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí olódodo nípa ìgbàgbọ́, tó nípìn nínú olódodo, tó ti di alábàápín nínú òdodo Kristi. Gẹ́gẹ́ bí gbogbo ọmọ ẹ̀yìn ṣe jẹ́ òdodo Kristi, torí ìpele ìdàgbàsókè nínú ẹ̀mí gbogbo alábẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn. Tó bá yá tá a bá ti dàgbà sí, bẹ́ẹ̀ ni a ó rí wa gẹ́gẹ́ bí olódodo. A máa ní èrè olódodo lọ́wọ́, èyí tó ga ju èrè ọmọ ẹ̀yìn lọ. Tá a bá tún dàgbà sí, a máa ní èrè wòlíì, àwọn aṣojú Jésù gẹ́gẹ́
ní ọ̀nà tó tún lé a máa ní lára tá bá tún dàgbà sí. Nítorí náà olódodo a máa sọ̀rọ̀ nípa ọgbọ́n. Kí sì lè rí olódodo gẹ́gẹ́ bí Abraham? Kí lè rí Abraham? Ìbùkún ni. Ìbùkún àsìkò wa àsìkò sí bá ka ìwé Genesis fún wa. But ẹ jẹ́ kí sáré ka ìwé Hébérù orí kẹfà yẹn náà fún wa ká fi sọ nípa èrè Abraham. Ó wà nínú Hébérù orí kẹfà, ó sì wà nínú Róòmù orí kẹrin. Tá bá sọ nípa èrè Abraham, kí la ṣe pé Abraham lólódodo? Kí la ṣe sọ fún Abraham pé ó jẹ́rìí Ọlọ́run? Kí ni Ọlọ́run fi ara rẹ̀ búra fún Abraham fún? Kí ni à ń pè ní èrè olódodo? Ẹ bá wo Hébérù orí kẹfà yẹn, Hébérù orí kẹfà ẹsẹ̀ kẹtàlá yẹn, ẹ ká sáré kà á ní kọ́mọ́kọ́mọ́. Ó ní nítorí nígbà tí Ọlọ́run ṣe ìlérí fún Abraham, bí kò ti rí ẹni tí ó pọ̀ ju òun láti fi búra, ó fi ara rẹ̀ búra wípé nítòótọ́ ní bíbùkún èmi ó bùkún fún ọ, àti ní bíbísí èmi ó mú ọ bí sí. Bẹ́ẹ̀ náà sì ni lẹ́yìn ìgbà tí ó fi sùúrù dúró, ó rí ìlérí náà gbà. Tó bá kà wá bí ẹsẹ̀ 20, a máa rí ohun tó Ọlọ́run ṣe fún Abrahamu. Ìfarajì Ọlọ́run fún olódodo nìyẹn, láti bù sí fún, láti mú pọ̀ sí ní rere. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tá a wá ìṣerere ọ̀nà kan rèé láti ṣeré láyé. Gba olódodo lórúkọ olódodo kò sì rí èrè olódodo. Ìwé mọ́ sọ pé ìbùkún Olúwa ní mú ni láì fi làálàá kún. Abrahamu ni a fi ń ṣe àpèjúwe nínú ìwé mọ́, ẹni tí Ọlọ́run fún ní ọrọ̀ tó pọ̀ púpọ̀ gẹ́gẹ́ bí olódodo. Ìwọ náà tó bá fẹ́ ní ọrọ̀ tó pọ̀ púpọ̀, o gbọ́dọ̀ mọ̀ bá ṣe ń gba olódodo lórúkọ olódodo kó lè jẹ èrè olódodo. Ìbùkún àti pípọ̀ sí ní rere ó ní èrè olódodo. O gbọ́dọ̀ mọ̀, torí olódodo ń sọ̀rọ̀ nípa ọgbọ́n, bẹ́ẹ̀ la ṣe mọ̀ olódodo. Rántí pé gbogbo wọn ló gbọ́dọ̀ wá lórúkọ Olúwa o. Gbogbo wọn ló gbọ́dọ̀ wá lórúkọ Olúwa. Ohun tó ń ṣe fún wọn, òun ṣe fọ́lọ́run ni. Ìyà tó ń kọ sí wọn, ìyà tó ń kọ sí Ọlọ́run. Ìfarahàn Ọlọ́run, òun ni ìfarahàn wòlíì. Ìfarahàn Ọlọ́run, àpẹẹrẹ ìfarahàn Ọlọ́run ni ìfarahàn wòlíì. Àpẹẹrẹ ìfarahàn Ọlọ́run ni ìfarahàn olódodo. Àpẹẹrẹ ìfarahàn Ọlọ́run, òun sì ni ìfarahàn ọmọ ẹ̀yìn. Bẹ́ẹ̀ ni. Kí ni èrè ọmọ ẹ̀yìn? Eléyìí gbogbo ènìyàn ló mọ̀. Ẹ wá wo ìwé Matthew, ẹ ká kọ ìwé Matthew bí àyè nìkan ṣe la máa kà, máa sọ ẹsẹ̀ míì fún wa tá a máa tún rí ń bẹ̀, àbí ká kà mí pẹ̀lú ẹ̀. Ká wo Matthew orí 52 yẹn, ká wo ẹsẹ̀ 18 dé 20, nǹkan tó sọ. Kí ni èrè ọmọ ẹ̀yìn? Ọmọ ẹ̀yìn a máa sọ̀rọ̀ Ọlọ́run nípa ìfẹ́, torí ojúṣe ọmọ ẹ̀yìn kò ju ìfẹ́ Ọlọ́run lọ. Ká fi ìfẹ́ Ọlọ́run hàn láyé. Jésù ní pé ẹ̀yin ọmọ ẹ̀yìn mi, ẹ máa fẹ́ràn ara yín gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ yín. Ìfẹ́ ló fi rán wa gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn. Ìfẹ́ la fi mọ ọmọ ẹ̀yìn Jésù. Ìfẹ́ ló fi rán wa, nítorí ọ̀rọ̀ tó bá ń jẹ́ láti ọ̀rọ̀ Ọlọ́run tó bá ń jẹ́ láti ẹnu ọmọ ẹ̀yìn, ìfẹ́ ni. Ìfẹ́ ló ń fọhùn, ìfẹ́ ló ń farahàn. Ìdí ìfẹ́ láti mọ ọmọ ẹ̀yìn. Bẹ́ẹ̀ ni. Nítorí náà ojúṣe rẹ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn Ọlọ́run náà ní ìfẹ́. Kí sì ní èrè ọmọ ẹ̀yìn Ọlọ́run tó nífẹ̀ẹ́ Ọlọ́run tó sì fi fẹ́ Ọlọ́run hàn láyé? Kí ni èrè tí Ọlọ́run gbélé wọn lọ́wọ́ láti máa ṣe láyé? Kí ni èrè náà? Ẹgbọ́n tí ìwé mọ́ sọ. Ó ní Jésù sì wá, ó sì sọ fún wọn wípé gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni a fi fún mi. Nítorí náà ẹ lọ, ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí ẹ sì máa baptisi wọn ní orúkọ Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, ohunkóhun tí mo ti pa á ní àṣẹ fún yín. Ẹ sì kíyèsí, èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé. Èrè ọmọ ẹ̀yìn òun ni wà láàyè Jésù. Bẹ́ẹ̀ ni, láti gbọ́ ohùn wa tá a bá gbàdúrà, òun ni èrè ọmọ ẹ̀yìn. Gbogbo ọmọ ẹ̀yìn Jésù lóòótọ́ ló ní èrè yìí lórí, ló ní èrè lára. Ẹnikẹ́ni tó bá gbà wá gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn Jésù yóò rí èrè náà gbà. Bẹ́ẹ̀ tó bá gbà wá gbọ́ tó sì sọ jáde pé lóòótọ́ ọmọ ẹ̀yìn Ọlọ́run ni ẹ́, mo sì gbà pé tó bá jọmọ ọmọ ẹ̀yìn Jésù lóòótọ́, ìwà láàyè Jésù ó ń bẹ lára rẹ̀ lóòótọ́. Gbàdúrà fún mi, á rí èrè yẹn gbà, Bẹ́ẹ̀ ni ohun tí ìwé Máàkù náà sọ, Máàkù orí 16 yẹn, Máàkù orí 16 yẹn, ẹ wo ẹsẹ̀ 15, òun náà sọ síbẹ̀. Ó sọ síbẹ̀ wípé Ọlọ́run ń ṣe kí ni? Ó ń fi ìdí múlẹ̀ ìwà láàyè rẹ̀ nínú ayé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ẹ jẹ́ n ka ẹsẹ̀ tó kẹ́yìn.
ó ní ké láti ẹsẹ̀ 15 márùndínlógún yẹn dé ẹsẹ̀ 20 yẹn ẹ kí n kà kí n sáré kà fún wa. Ó ní kí n ka 20 yẹn fún wa nítorí àkókò wa. Ó ní wọ́n sì jáde lọ, wọ́n sì ń wàásù níbi gbogbo, Olúwa sì ń bá wọn ṣiṣẹ́, ó sì fi ìdí ọ̀rọ̀ náà kalẹ̀ nípa àmì tí ń tẹ̀lé. Gbogbo àwọn ọmọ ìlú ni wọ́n ń lọ, wọ́n wàásù. Ọ̀rọ̀ ìwàásù ò ní ṣe pẹ̀lú àwọn oníwàásù nìkan tàbí àwọn tó ní pè nìkan tàbí àwọn ikọ̀ àti ìlú Ọlọ́run nìkan. Iṣẹ́ ìránṣẹ́ gbogbo ọmọ ẹ̀yìn òun ni ìwàásù. Ìwé Mósè sì fi yé wa wípé Ọlọ́run dúró tì wọ́n láti fi ìdí ọ̀rọ̀ wọn múlẹ̀, láti ti ṣe kí ni fi àmì tí ń tẹ̀lé láti fi hàn wọ́n nítorí pé ó wà pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ ni èrè ọmọ ẹ̀yìn nìyẹn. Ó ti wà nínú ìwé Matthew náà, máa ti ẹ̀ka eléyìí Matthew 45 láti ẹsẹ̀ 4 márùndínláàdọ́ta láti ẹsẹ̀ 4 láti ẹsẹ̀ 34, Matthew 25 láti ẹsẹ̀ 34. Máa kà á wálẹ̀ fún wa kó lè yé wa wípé báwo la ṣe ìyàwó là ń kọ́ sí ọmọ ẹ̀yìn Jésù tá fi ń jẹ èrè Jésù. Mo ti sọ nípa gbígbàgbọ́, tí sọ̀rọ̀ ìgbàgbọ́ wa jáde. Mo ti sọ nípa fífi fúnni. Ẹ máa rí bíbá yẹn tí Jésù sọ. Kí ni Jésù sọ nípa tó ṣẹlẹ̀ bíbá? Ó ní nígbà náà ni ọba yóò wí fún àwọn tí ó wà ní ọwọ́ ọ̀tún rẹ̀ pé ẹ wá ẹ̀yin alábùkún fún bàbá mi, ẹ jogún ìjọba tí a ti pèsè sílẹ̀ fún yín láti ìpilẹ̀ṣẹ̀ ayé wá. Nítorí ebi pa mí, ẹ̀yin sì fún mi ní oúnjẹ, òǹgbẹ gbẹ mí, ẹ̀yin sì fún mi ní ohun mímu. Mo jẹ́ àlejò, ẹ̀yin sì gbà mí sílé. Mo wà ní ìhòhò, ẹ̀yin sì daṣọ bò mí. Mo ṣe àìsàn, ẹ̀yin sì bójútó mi. Mo wà nínú túbú, ẹ̀yin sì tọ̀ mí wá. Gbogbo nǹkan wọ̀nyí ṣe rí pé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀yìn ni nípa ohun kan tàbí òmíràn. Ó ní nígbà wo ni àwa rí ọ ní àlejò tí àwa gbà ọ́ sílé, tàbí tí ìwọ wà ní ìhòhò tí àwa daṣọ bò ọ́? Tàbí nígbà wo ni àwa rí tí ìwọ ṣe àìsàn tí a bójútó ọ? Tàbí tí ìwọ wà nínú túbú tí àwa sì tọ̀ ọ́ wá? Ọba yóò sì dáhùn, yóò sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín, níwọ̀n bí ẹ̀yin ti ṣe é fún ọ̀kan nínú àwọn arákùnrin mi wọ̀nyí tí ó kéré jùlọ, ẹ̀yin ti ṣe é fún mi. Tó bá ti ṣe fún ẹni tí a mọ̀ gẹ́gẹ́ bí arákùnrin Jésù, gẹ́gẹ́ bí ọmọ ẹlẹ́yìn Jésù ti ṣe fún Ọlọ́run ni. Ó tó bá ti ṣe fún wọn, àwọn tá a kà yìí, ọmọ ẹ̀yìn Jésù, àwọn olódodo àti àwọn wòlíì, ó ti ṣe fún Ọlọ́run ni. Tó bá ti ṣe fún wọn, ó ṣe fún Ọlọ́run náà nìyẹn. Ó ní ká máa wo àwọn aláìsàn, ká máa wà tó wà ní túbú. Àwọn kan wà lẹ́nu, wọ́n máa ń ṣe ohun ti ara, pé káwọn máa ṣe ìfifúnni nínú ara, nínú ayé fún àwọn tó wà ní túbú. Ìyẹn èèyàn ṣe fún ara rẹ̀ ni kó bá lè ní kó bá lè mọ̀ wípé òun náà ṣe nǹkan tó nítumọ̀ nínú ayé. Tó bá ń lọ kó máa ní lọ pé ohun tó gbé ilé iṣẹ́ rẹ̀ kalẹ̀ lé lórí ni wípé kó máa lọ wo àwọn tó wà ní túbú, kó máa lọ pàrọwà fún wọn, kó máa wò wọ́n, kó máa fún wọn ní nǹkan, kó bá ṣe iṣẹ́ náà ni. Ìyẹn náà ó ní ipò tó wà nínú ayé. Àmọ́ ohun tí Jésù sọ níbi ni pé ohun tó ṣe fún ọmọ ẹ̀yìn, iṣẹ́ ohun tó ṣe fún àwọn aráyé, ohun tó ṣe fún ọmọ ẹ̀yìn gangan, tó ṣe fún ọmọ ẹ̀yìn Jésù, òun ló ṣe fún Ọlọ́run, òun ló ṣe fún Jésù. Mo fẹ́ ká kọ́kọ́ gbàdúrà orí ọ̀fẹ́ láti má tà sí èrè wa Ọlọ́run fi fún mi. Àdúrà tó nípọn ló máa gbà yẹn. Orí ọ̀fẹ́ láti má tà sí èrè mi nínú iṣẹ́ ẹ̀sìn mi, nínú ìfarajì mi fún ọ, nínú ìlàkàkà mi àti làálàá mi níwájú rẹ Olúwa. Orí ọ̀fẹ́ láti má tà sí èrè mi, Olúwa fi fún mi. Ọ̀tá ò gbọdọ̀ tàn mí mọ́. Orí ọ̀fẹ́ láti gba wòlíì lórúkọ wòlíì, láti gba olódodo lórúkọ olódodo, láti gba ọmọ ẹ̀ lórúkọ ọmọ ẹ̀, Olúwa fi fún mi, Olúwa fi fún mi. Ìyàwó náà gbàdúrà yẹn dáadáa, gbà dáadáa. Bá kó jẹ́ kọ́lọ́run mọ̀ pé lóòótọ́ ló ní ọkàn ìyípadà lónìí, ló sì ní iyè ṣíṣí lónìí, pé lóòótọ́ níbi tí ó tọ́jú èrè mi sí rèé, níbi tí mo ti lè rí èrè mi gbà rèé, lọ́wọ́ àwọn tó gbé kalẹ̀ fún mi gẹ́gẹ́ bí wòlíì, lọ́wọ́ àwọn tó gbé kalẹ̀ fún mi gẹ́gẹ́ bí olódodo, lọ́wọ́ àwọn tó gbé kalẹ̀ fún mi tó fi yí mi ká gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹ̀yìn, lára wọn ló ti tọ́jú èrè mi sí. Alika parusi kataboyidia, Jésù Kristi Olúwa wa, àmín. Ìwọ tó ń gbọ́ mi, ìwọ náà mọ̀ wípé ọ̀rọ̀ yìí ta bá ọ, ó sì nítumọ̀.
o tí fàyè rẹ fún Jésù, wọn náà fẹ́ darapọ̀ mọ́ àwọn ọmọ ẹ̀yìn Jésù kí èrè ọmọ ẹ̀yìn lè wà lára rẹ, kí wà láàyè Jésù àti àlàáfíà tí ń tẹ̀lé àwọn tó ń gbé èrè káàkiri kó lè wà lára rẹ. Ìwọ náà fẹ́ darapọ̀ mọ́ wa, àbí o ti gba Jésù rí nígbà kan rí àmọ́ o ti ṣáko lọ, ti jẹ́ kẹ̀sì kó borí rẹ̀, wọ́n fẹ́ padà wá sínú ìjọba Ọlọ́run, fẹ́ fàyè rẹ fún Jésù lẹ́ẹ̀kan sí. Àǹfààní wákàtí gbàdúrà ìrònúpìwàdà yìí sọ tẹ̀lé mi pé Ọlọ́run bàbá mi lórúkọ Jésù Kristi, mo tọ̀ ọ́ wá lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbàgbọ́ tọkàntọkàn pé lóòótọ́ ló wá sáyé, ló kú fún ẹ̀ṣẹ̀ mi, ó sì kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó jíǹde lọ́jọ́ kẹta, ó gòkè rí ọ̀run láti jókòó sí ọwọ́ ọ̀tún bàbá. Láti òní lọ mo fẹnu mi jẹ́wọ́ rẹ gẹ́gẹ́ bí Olúwa mi àti olùgbàlà mi. Ẹ kọ orúkọ mi sínú ìwé yìí, ẹ jọba nínú ọkàn mi. Mo kẹ̀yìn sí èṣù, mo kẹ̀yìn sẹ́ṣẹ̀, mo kẹ̀yìn sáyé. Ẹ tẹ́wọ́ gbà mí kẹ́ sọ mí dọ̀tun lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwọ tó bá ti gbàdúrà yẹn, mo kí ọ kú oríire, o ti di àtúnbí, agbára ìmọ̀ ti ṣíjú bò ọ́ àti sọ ọ́ di ọ̀tun. Mo gbàdúrà fún ọ ní orúkọ Jésù Kristi Násárẹ́tì, ohun gbogbo kó di ọ̀tun ayé rẹ̀, adarí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́, abárí gbogbo àìsàn àìlera nínú ayé rẹ̀, ó fò lọ, ó parẹ́, ohun gbogbo di ọ̀tun. Wọn àjọ ti kọjá lọ, láti òní lọ máa rìn nínú orí ọ̀fẹ́ Ọlọ́run lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kọ sí wa, ẹ jẹ́ ká mọ̀ ká lè darapọ̀ mọ́ ìdàgbàsókè rẹ̀ nínú ẹ̀mí pé lóòótọ́ ló fàyè rẹ̀ fún Jésù lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí, yóò sì dára fún wa. Àwa tá a mú ohun ìní wa wá láti bu ọlá fún Ọlọ́run, gẹ́gẹ́ bí ohun tá a ti sọ, bó o bá ti gba ohun ti ẹ̀mí, o gbọ́dọ̀ dá padà ohun ti ara, o gbọ́dọ̀ fi ohun ti ara lára bí a ṣe ń gba èrè wòlíì nìyẹn. O lè gbọ́ kó má gbèrè, kò ní dá kó o ti gbọ́ lónìí kó o darapọ̀ mọ́ ìsìn kó má gba èrè. O gbọ́dọ̀ gba èrè ohun tó o ti gbọ́, ìwọ náà o gbọ́dọ̀ gba èrè. Bó o ṣe máa ṣe ó wà lórí pẹpẹ, àwọn ọmọ ọjà ti fi síbẹ̀ lórí pẹpẹ bó ṣe máa ṣe. Ìwọ náà ṣe ọrẹ Olúwa ló mú, ọrẹ wòlíì ni, ọrẹ ọjọ́ ìsinmi, ọrẹ ìdámẹ́wàá ni, gbogbo ohun tó bá lè fi bu ọlá fún Ọlọ́run gẹ́gẹ́ bó ohun tara, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ pé kí wọn náà kó o ti jẹ gbèsè rẹ̀ báyìí o, níwọ̀n gbà tó ti gba ohun ti ẹ̀mí lórí òkè lábẹ́ iṣẹ́ ìránṣẹ́. Ìwọ náà fi ohun ti ara fi pọ́n Ọlọ́run lé, fi ohun ti ara kó fi bu ọlá fún Ọlọ́run, fi ohun ti ara kí o fi lè sọ fún èrè wòlíì láti kalẹ̀ sílé rẹ̀, kó o sọ fún èrè olódodo láti kalẹ̀ sílé rẹ̀, kó o sọ fún èrè tó ń bẹ lórí àwọn ọmọ ẹ̀yìn tó gbà lọ́mọ ẹ̀yìn láti kalẹ̀ sílé rẹ̀. Ìwọ náà filélẹ̀ ṣe bó ṣe yẹ kó o ṣe. Bó ṣe ń ṣe yóò wà lórí pẹpẹ, àwọn ọmọ ẹ̀yìn yóò fi síbẹ̀. Ó gbàdúrà fún gbogbo àwọn tí ó filélẹ̀ fún Ọlọ́run, tó ní ìṣe fún Ọlọ́run, tó ń fi ohun ìní wọn láti bu ọlá fún Ọlọ́run. Láti òní lọ lórúkọ Jésù ẹ̀ ní sọnù, ìlàkàkà yóò ní já sásán, kò ní já sófo. Mo gbàdúrà, ó yá ẹ lọ máa bí sí, ẹ lọ máa rẹ̀ sí, ẹ lọ máa wí orílẹ̀-èdè gbogbo lábẹ́ bó ti kórè, ẹ̀ ní tọrọ, ẹ jẹ́ orí, ẹ̀ ní jẹ́ èrù, bẹ́ẹ̀ ni yóò ṣe, kò yí padà. Èrè yín ò ní sọnù, ẹ̀ ní sọ èrè yín nù. Mo pa láṣẹ lábẹ́ bó ti kórè, èrè púpọ̀ kó bo ayé àtẹ̀yìnmọ́ yín mọ́lẹ̀, kó bo ìdáwọ́lé yín mọ́lẹ̀, bẹ́ẹ̀ ni yóò sì kò yí padà. Jésù Olúwa wa. Mo gbàdúrà fún gbogbo ènìyàn, òfìlélẹ̀ ni, bí ìfẹ́ Ọlọ́run bá ṣe ga sí la ṣe ń fi fún ní Ọlọ́run sí. Ipòkípò tó bá wù kó wà nínú ìdàgbàsókè nínú ẹ̀mí, Ọlọ́run fẹ́ràn rẹ, kò sí yípadà. Mo gbàdúrà fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi lónìí, alíbá kò sí fàkàtà. Ọ̀sẹ̀ yìí ò ní sọ èrè wòlíì rẹ nù, ọ̀sẹ̀ yìí ò ní sọ èrè olódodo rẹ nù, ọ̀sẹ̀ yìí ò ní sọ èrè gbogbo àwọn ènìyàn Ọlọ́run tó yí ọ ká, àwọn ọmọ Jésù Kristi tó yí ọ ká, ò ní sọ nù. Lábẹ́ bó ti kórè, ò ní tàsé ohun tọ́lọ́run gbé bọ̀ àbá wọn. Lábẹ́ bó ti kórè, yóò tẹ̀ ọ́ lọ́wọ́, ire rẹ̀ yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Mo gbọ́ kedere ni, ire tèmi ti dé. Orin yẹn ni pé ire tèmi á dé, ayọ̀ tèmi á dé, gbogbo ojú ni yóò rí, wọn ó parapọ̀ wá bá mi yọ̀. Ṣùgbọ́n ẹ̀mí wòlíì ní sọ fún ọ pé ire tèmi ti dé, ayọ̀ tèmi ti dé, gbogbo ojú ni yóò rí, wọn ó parapọ̀ wá bá mi yọ̀. A máa bá ọyọ̀ lọ́sẹ̀ yìí, bẹ́ẹ̀ ni yóò sì kò yí padà. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ já sí ọ̀fọ̀ Ọlọ́run lápapọ̀, orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, fẹ́ mọ́ ti bàbá ti dàpọ̀ tẹ̀ mọ́ kí ó sọ̀kalẹ̀ kí ó máa bá a gbé láti ìsìn àti láéláé. Àmín. Àmín lórúkọ Jésù. A ó pàdé ara wa lọ́sẹ̀ tí ó ń bọ̀, títí dìgbà náà, ire o.